wọn tó bá bí mo ń bọ̀ ẹ máa gbọ́ mo ń bọ̀ ìfẹ́ ọlọ́run ni Allah láàrin ọlọ́run. Ustaz ẹni sọ̀rọ̀. mo fẹ́ ka àyà yẹn bóyá tí mo kà lẹ́ẹ̀kan ò yé wa ẹ jẹ́ ń tún kà wọ́n á ní ṣé kí n lo ọlọ́run àbí kí n lo Allah tẹ́ bá ní kí n má lo ọlọ́run á jẹ́ pé màá béèrè kan tá bá ti jọ agree mi ní lo ẹ ní gbọ́ kí n lo ọlọ́run fún Allah àmọ́láyé. ẹ béèrè. now ìtẹ́ sọ wọ́n á ń sìn pé olódùmarè tí yorùbá ń pè lọ́lọ́run yorùbá nìkan ló dá. bẹ́ẹ̀ni. so tó bá jẹ́ bẹ́ẹ̀ pé yorùbá nìkan ló dá ọlọ́run ń ṣe Allah nìyẹn torí Allah lágbà kó dá gbogbo ayé pẹ́lẹ́dà gbogbo ayé ni kò ń ṣe ẹlẹ́dà àrùn kan. Ẹgbàdégún wà sọ̀rọ̀ sókè. ẹjọ́ ìyá wa yèyé omi máa ní ìdí space yẹn máa gbé yín padà wá torí mo mọ̀ pé ẹ ní ìbéèrè láti béèrè lọ́wọ́ àlejò wa. ẹ dáhùn pé ustaasi wa adégún wa a fẹ́ gbé wọn gòkè. ustaasi ẹ máa bọ̀ lókè. nítorí pé wọn ò gbọ́ràn àbí? nítorí pé wọn ò gbọ́ràn. yèyé omi ṣayọ̀ mo sì máa gbé yín padà torí ẹ ní láti béèrè ìbéèrè lọ́wọ́ bàbá wa pure devil. Pure devil ẹ máa dá mi lẹ́ẹ̀ má bínú o. mi ṣe pure devil o. kí wá ni wọ́n. pure developer pure dev. ok pure dev ẹ má bínú ẹ má bínú ẹ jọ ẹni ò fi lè travel débi tí wọ́n lọ. disobedience ni now ibi tó yẹ kí wọ́n gbà kọ́ wọ́n gbà. ok. Ustaz àná kú mọ́ láì ẹ kálẹ́ sà. ẹ kálẹ́ o. yà báwọn dé yín sá o. àdúpẹ́ fọlọ́run ṣe dálẹ́ wà. àdúpẹ́ fọlọ́run sà. ó ní question kan tó ti ń wà lọ́kàn mi tipẹ́tipẹ́ tó mo ní questions púpọ̀ bó wá lé ẹ̀kọ́ tó yẹ pé mo rántí ẹ̀ lálẹ́ ní ẹ̀dẹ̀ ló máa ń fa ìrònú fún mi gan. wọ́n ní pé everybody are born Muslims. Okay. And I asked that person question pé how ó ní tí aláboyún bá ti lóyún ó ní omi tó bá kọ́ dà lára yẹn omi àlùwàlá ni yes or no. No. Then can you explain to us how we are born Muslims. ẹ ṣeun ṣe rí first and foremost aláwọ̀kọ́ muslim ò ń ṣe òde yorùbá èdè lábọ́wá ni tó ní ìtumọ̀ ẹ dẹ̀ rí i pé n tó dá wàhálà lẹ̀ ní language barrier tó bá ní muslim kí n lábọ́ ń pè ní muslim àwọn kan ní èdè yorùbá ní mùsùlùmí irọ́ o the same thing lèèyàn sì ń sọ èèyàn kàn pé ní pé bí yorùbá ṣe lè pè ní ní tó ń pè ní muslim lẹ́ni tó bá ṣe ìfẹ́ ọlọ́run ẹ dẹ̀ rí i pé ní tó fi wá ń sọ pé gbogbo wọn tó bá bí ń bọ̀ ẹ máa gbọ́ mo ń bọ̀ ìfẹ́ ọlọ́run ni Allah láàrin ọlọ́run. Ustaz ẹni sọ̀rọ̀ ẹ bá mi transliterate ẹ̀dẹ̀ ní Arabic language. ẹ máa gbọ́ àsọlábọ̀ wá ń bí yorùbá là ń sọ. Ustaz yorùbá yàtọ̀ sí Arabic. òun náà ṣé ká máa sọ Arabic nìkan ni. ẹ bá mi translate ẹ bá fẹ́ ṣe bẹ́ẹ̀ ẹ kọ́kọ́ bá mi transliterate ẹ̀dẹ̀ Àgbógbòmọ̀ṣọ́ sí Arabic máa accept ẹ. ẹ ṣeun ẹ̀dẹ̀ èdè yorùbá ni Ògbómọ̀ṣọ́ kò ṣe transliterate ni. bó o ṣe transliterate ẹ náà ẹ má transliterate Allah sí ẹ ṣeun torí pé torí ẹ̀yin lẹ béèrè the word muslim tẹ béèrè kò ń ṣe èdè yorùbá ẹlẹ́ni kí n tún tó ń pè ní muslimu. ẹ máa ṣàlàyé fún wọn bẹ́ẹ̀ èmi fẹ́ gbà yín gbọ́ alright bẹ́ẹ̀ tabanika follow concept yín nǹkan tí mo fílẹ̀ pẹ́ ṣe ni pé ohun tí àwọn yorùbá gbàgbọ́ gẹ́gẹ́ bí ẹlẹ́dàá. that is it. Ẹ dúró. Now, are you familiar with an entity called Kronos? Kronos? No. Okay. Are you familiar with an entity called Zeus? Zeus? No. Are you familiar with an entity called Brahma? No. Now, Sherry, our entities tí mo dárúkọ yìí, these are
and the strong belief pé òun ni ẹlẹ́dàá in different cultures, are you going to equate Allah with Kronos? Ó nígbà tí wọ́n tó ń pè ní Kronos náà. Mo ti sọ fún yín pé wọ́n ní pé òun ni ẹlẹ́dàá. Òun náà lẹ́lẹ́ bí èdè tí ó lè jẹ́ èdè tí wọ́n ní ẹ̀nà ẹlẹ́dàá náà ni. So Allah ni Kronos, Allah náà ni Zeus. Ọlọ́run náà ni Zeus, Ọlọ́run ni Kronos. Ọlọ́run is not Zeus. Ẹ̀ṣọ́ náà kọ́ ló dá wa ni, ta ló dá Yorùbá? Ẹ̀dùn ṣé Zeus ló dá Yorùbá? Zeus ló dá Yorùbá. Kò yẹ ṣe jẹ́ kí Ustaz go on. Zeus ló dá Yorùbá, Kronos ló dá Yorùbá. Muslim kìíní. Yorùbá kẹ̀. Ṣé Wàhálà. Ustaz ẹ̀ go on. Brahma láti India ṣe Now. ló dá gbogbo àgbáyé ló dá ṣe is Allah also a Buddha. Ustaz ẹ̀ go on. Now bó wọn lọ ni pé the word Muslim tẹ́ ẹ gbé wá èdè Lárúbáwá ni ẹ bá ti má lò the word Muslim ẹ bá ti lo èdè tá a lè sọ generally pé òkè gbogbo wọn tá bá bí o wọ́n gbà fún ẹlẹ́dàá wọn ni o ẹ̀yin ẹnu bá ti clear jù. No mo ní pé question tí mo throw sí yín. Now wọ́n ní ẹni sùúrù nínú àwọn shows tẹ́yìn náà ti ṣe. So many shows, you've done so many shows, and I can categorically tell you that you've mentioned that particular statement not once, not twice. Probably you're trying to retract your statement now. Èmi. Just let's leave that. Me sorry. Even this other man, what's it called? This man that has this white beard. Èmi ò sọ pé ọmọ tó wá ṣàlọ́ àláwáyé. Ẹ ṣáà ní sùúrù bàbá tó celebrate 35 years àbí 30 years yẹn kọ́ ni. Okay. He says, and I quote, and other people says, and I quote, other Muslims says, and I quote, we are all born Muslims. Yes. And thank you. Yes. But omi àlùwàlá tó wáyé yẹn èmi ò sọ bẹ́ẹ̀ o. Any so Reshima explain bá ṣe bí wa as Muslim. I'm interested in that part. Then I asked the person, how? Ó ní tí aláboyún bá ti fẹ́ bímọ tí omi ara ẹ̀ bá ti ṣẹ̀ omi àlùwàlá nìyẹn. Ẹ̀kan mẹ́rin ẹ̀wà gbóná ti rẹ́ẹ̀rí ẹ̀ ṣáyà Kùránì ló gbaná bá di ìsàlẹ̀ ní ọmọ. Ẹ̀yin mímọ̀ ju ẹni yẹn lọ. Ẹ̀yin ṣe. Èmi ò rí kánú Kùránì ni. Ok, ẹ má wọrí pa omi àlùwàlá. Ẹ má wọrí pa omi. Ẹ kọ́kọ́ explain bá ṣe bí wa as Muslim. Bá ṣe jẹ́ Muslim. Òun náà mo sọ lọ lẹ́ẹ̀kan kẹ́ tó ń ta jẹ́ẹ̀tì mi. Ok, ẹ jẹ́ ń lò báyìí bí a kì í lo ẹlẹ́dàá. Now gbogbo ẹni tí wọ́n tó ń pè ní Muslim ni ẹni tó bá jura ẹ̀ lẹ́fẹ̀ẹ́ lẹ́dàá tó dáa. Ọmọ ìkókó kò ní nǹkan kan ju tí ẹlẹ́dàá ẹ̀ ní kó máa bọ̀ lọ. Kò ní choice kó gbanú ìyá ẹ̀ jáde dandan nìyẹn. Ó mẹ́sẹ̀ jáde ni o, ó mórí jáde ni o, kò ní choice. Ó wà submissive until ìgbà tó bá tó ní làákàyè. Pé òkè o, I want to decide on my own. Pé kí ni mo fẹ́ ṣe ìgbésí ayé mi. Ni òfin ní jẹ́ olùgbà fún Ọlọ́run tó dáa mọ́ àbẹ́lẹ́dàá ẹ̀ tó dáa. Ìtàn ń pè ní Muslim nìyẹn lédè Lárúbáwá. Okay. Ṣé mi lè bèrè kankan fún lọ́wọ́ yín lédè òyìnbó? Yeah. Now, what is submission? Òun náà ni submission. No. Total submission to the will of his creator. No. What is submission? You're actually using submission as a sentence. Okay. If I say what is submission, probably if you say total submission to the creator, that's a sentence. If you actually use that submission as a sentence. Okay. Now, the question is, what is submission itself? Submission is a way in which one has to subdue himself completely. Subdue totally out of it. I'll tell you the meaning of subdue. If you want me to tell you the meaning of subdue, is out of it. Submission. I just want submission. And how do you explain to explain submission to you? I can explain subdue for you. Subdue ni pé on lè pa wọn, on fit nothing one. That is subdue. Submission gong. Ó yàtọ̀ nípa yàtọ̀ síra wọn. What is submission entirely? And submission is a way of maybe relinquish yourself or all your wishes. Ẹ mọ̀ tó ṣẹlẹ̀, ẹ sọ ní èdè Yorùbá, ẹ sọ ní èdè Yorùbá. Kéèyàn jura ẹ lẹ̀ fún ọba tó dáa completely kó má ní choice of his own.
No. Mama kò fọṣẹ ìjọba gbé Zaza wa. Pure dev ẹjọ lọ tap nínú comment section kẹ́ wo bẹ́ ṣe máa save our family yín. Ẹ bá gbé Zaza wa sókè. Ustaz, submission means, and I quote, me mo tẹ́ bá ní any other contrary opinion o. Tẹ́ bá ní any contrary opinion, ẹ lè open camera yín tẹ́ bá ní other phone. Ká wo kẹ́ Google ẹ̀. Ẹ lè lo AI, ẹ lè lo ChatGPT. Submission means you're submitting just like any terrible. Baba Zaza, send request. Ola 3901. I need the spacing. No, what does he want to say? Does he want to say something? He's very. Yeah, he wants to ask. He's very good. Oh, okay. No. Mo bèrè pé Ola 39 ni mo bèrè. Ṣé ká gbé wọn ní? Okay. So, Ustaz, submission means to be allowed to be controlled, to just teripa, keko, emo. That's submission on its own. So, submitting to who? That is when you want to use it as a statement. And now to your creator, ni. Not to the creator. I can submit to anybody. You get us. You don't decide that submission on your own when you are a childhood. Okay, let's do this. You don't submit. You don't submit. You don't submit. When we are in childhood, and now you have no choice of your own. Aṣọ tó máa wọ̀ fún ilẹ̀ máa wọ̀, tó máa fún ìjẹ́lẹ̀ máa gbà. Now, based on the definition you just gave, sir, you say you cannot submit as a child. No, you don't get me. According to what the submission. Oh, wait now. In terms of submission, sí ni pé you want to submit. Ìwọ kò máa submit ara ẹ. Ìtọ́nà ti kádàrá mú ẹ ló gbọ́dọ̀ ṣe when you are young. Tó bá dàgbà ló máa decide pé will I continue submitting myself to the will of my creator or not? Ustaz, no. I can submit myself to anything. I can submit myself to my dad. I can idolize my dad. I can anglicize. Ṣebí torí pé ti gbọ́n nìyẹn náà alọ́mọ òkókó ní choice ni mò ń sọ. Okay, Wọ́n ní choice. Ẹ jẹ́ kí n sáré analyse kìíní fún wọn ẹjọ́. Sir, as an infant, you have no capability of submission. That is it. And now. It is contrary to your definition. No. As a child. No, it's not contrary. Scientifically, an infant, Shendo, is incapable of submitting to anyone. If the child is feeling uncomfortable, will be willing. Interview sọ pé wọ́n bí ní Muslim náà nìyẹn. That's not submitting. Submitting is when you release all your power to all your decision, everything to somebody else to make for you. That is submission. You intentionally let go, or you were forced to letting go. That is what submission is. But an infant, has no capability of doing that, sir. So exactly, the only thing tọ́pọ̀lọ ẹ̀ wà fún ni jẹ́ kí n jẹ, jẹ́ kí n mu, kóru má mú mi, kó tutù má mú mi, jẹ́ kí n ké, ó tán. Ihun tí mò ń sọ nìyẹn sẹ́ẹ̀. It is impossible to be processed as a Muslim based on that definition there fún wa, sir. No, tí mo sọ ni pé ọmọ kékeré ó máa ń bi níbi submission kò ní choice. Kò ní choice of his own. That means they are forcing that infant. You are not forcing him. Bọ́lọ̀ bó ṣe wá sáyé nìyẹn. Ṣé o lè sọ pé bí ń pa àwọn ni? Oye ló ń fẹ́ jẹ búrẹ́dì kò possible tó máa fún ló máa jẹ. It is impossible to submit unaware. Like, possible could make sense because submission is a decision that you make on your own. Okay, maybe that submission. Making decisions. Bóyá that submission ni ò bá in tí mò ń sọ lọ in English language. Ẹ ti gẹ́tì bóyá submission ni ò bá lọ. In tí mò ń sọ ni pé ẹni tí ò ní power of his own. Tó yẹ pé interval decree mọ́látọ̀run ló máa ṣe until tó bá tó gbọ́n tó ń decide on his own. Láti pé a bí eléyìí o a bí ní mùsùlùmí ẹni tí ò ní choice. Tí wọ́n bá bí any child tó bá bí tó dẹ̀ follow the biological order òun ni wọ́n ń pè ní Muslim àbí.
bọ́lí kí wọ́n dà sáà. Kó jẹun, kó jáde sára, kó No. tọ̀. No. Okay. So what exactly are you trying to explain? On a norm tó máa bí ọmọ sáyé kò ní choice kankan ju bí tó bá bí sí lọ. Tó bá yẹ kó bí sílé muslim ń sìn bó bá ṣe wà ń kékeré ní tó bá fẹ́ ló máa ṣe ní tó bá fẹ́ káwọn pé bá fẹ́ ló máa ṣe tó nígbà tó bá dàgbà kó tó decide on his own. Nísìn gbogbo ọmọ tó ń bí láyé the same way náà ṣe ń bí ọmọ. Tí wọ́n bá bí ọmọ yẹn sílé muslim ńkọ́. Ẹ̀gbọ́n tí mò ń sọ the same way náà ṣe ń bí ọmọ tó operate ni o inú ló ti máa wá. Explanation there from what sir. What you are telling us the definition of Islam is subjective. I'm not talking about Islam now. I'm talking about Muslim. Okay, sorry. The definition of Muslim is subjective. Submission. Depending on ibi tó bá bíyàn sí, tẹ́sí ṣàlàyé ẹ̀ ni o lè mi ṣe ń try láti. Ó dà pé understand mi. Tí mo sọ ọmọ tó bá bí tá bá bí ọmọ nísìn ọmọ yẹn tó ń gbé bọ̀ látọ̀ọ̀run ló máa gbé wáyé. Gbogbo ibi tó bá dé sí ẹ̀yin lè máa ṣe decide fate ẹ̀ fún. Ẹ ti gẹ́sì mi sìn ibi tó bá dé sí ọmọ bọ́lọ̀ ò ṣe ń bọ̀ látọ̀ọ̀run ló ṣe máa wá sáyé. Ẹ lè decide fún ọmọ inú oyún nígbà tó bá dá ike tó decide fún. So process tó fi ń kú ọ̀nà oyún wá sáyé yẹn là ń sọ. Ẹ dúró so ẹni tí ó lè make decision fúnra rẹ̀ òun ni wọ́n pè ní Muslim. Ọmọ kékeré literally náà pè ní Muslim. Okay, ẹni tí ó lè make decision fúnra rẹ̀ on his own náà pè ní Muslim. Ẹ dúró ẹni tí kò lè make decision fúnra rẹ̀ òun ni wọ́n pè ní Muslim. Is that your definition, sir? Exactly. Oya, Mr. Kwesi. Go ahead. Okay. What if it is CB Kansimba? Okay. Second question, Ustaz. Sherry Mo Kankokon, evolution of mankind. Okay. The evidence saw evolution of mankind. Shemakpa need different DNAs. Okay. Any Chinese. Okay. Any Negroes. Okay. Dubai. Okay. Any Caucasian. Okay. And Caucasian now to one in Europe, UK. Okay. Any Mongoloid. Okay. And Mongoloid are like Spanish and no more. Okay. I get. Okay. I shall now racist ben. And Uran for you one way Adam was the first human being on earth, right? Yeah. And Eve was the first woman too. Yeah. Now, because I'll be asked, Mama, be the questions the revolution lower you. Adam yẹn àti Eve yẹn, ṣé èèyàn dúdú ni wọ́n ni àbí èèyàn funfun? Well, Quran ò sọ color jẹ́, so I cannot answer that. Okay, remember, nínú Quran pé ẹ máa sọ dáadáa Ustaz, ẹ lè deny yẹn. Mo jiyàn. You said, and I quote, everything tó bá wà nínú Quran ló máa rí nínú Quran. Science wà nínú Quran, finance wà nínú Quran, medicine wà nínú Quran. Ẹni tó lọ́n kàn sọ ni pé a dá in different colours, kò sọ̀rọ̀ colour. Ọlọ́run sọ̀rọ̀ black, white, blue. Ẹ ti sọ kọ́kọ́ sí yín o. Ẹni Ọlọ́run ní pé a dá yín ní different colours. Ẹnà kò sọ pé black, white, blue. Àwọn mélòó lọ́lọ́run dá ní different colours? Ṣé Ọlọ́run dá Adam ní white tó wá dá Eve ní black ni? Ọlọ́run ní no slip of tongue ni. Ọlọ́run ní a dá yín ní ìran kò ló colour ìran. Láfta tó dá Ádámọ̀ tán, ó ṣe wá dá ìran látara Ádámọ̀ àti Éfà. Okay, ó dá ìran. Látara Ádámọ̀ àti Éfà. Okay, mo like answer tẹ fún mi sí. Tó bá jẹ́ pé ó dá ìran láti Ádámù àti Éfà tó yẹ pé ibẹ̀ náà ni àti black àti mongolian ti wá. Kí ló dé tí àwọn èèyàn dúdú tàbí Caucasian rí? Mi ìbọn question yẹn.
kí ló dé tó yẹ pé àwọn èèyàn dúdú àbí Chinese rí Chinese. a lè bí Chinese Ọlọ́run ló dá wa dípò ẹjẹ mọ́ ẹjẹ káyà ẹ̀ fún wa Quran chapter 49 verse 13. ẹni sùúrù ẹjẹ ń tan ọ̀dà fóònù mi o. Quran 49:13. ìyá wa Múlíkà sallallahu alaihi wasallam ẹjọ ẹ bá wa gbé Quran 14 tán kà yẹn bá wa gbé jáde lọ́dọ̀ tìyín náà tẹ bá ráyè gbé jáde. Quran 49 verse 13. ọpẹ tí mo wọlé ń sìn di ọdá fóònù yẹn ó ti kú. dà mo bá jẹ́ kí n sáré pé jẹ́ kí n gbé bàbá wa kwẹ́sì Ustaz ẹ̀jẹ̀ má bínú mo kàn fẹ́ gbé bàbá wa kwẹ́sì ní big screen sódà àwọn ìtàn náà lè máa rí máa dá yín kú. olóòtú ẹjọ́ ẹ jẹ́ kan ẹ máa bá wa pe àkíyèsí wọn sí torí àwọn Gen Z tí wọ́n ń gbọ́ wa bí àwa ṣe wà confused àfẹ́ káwọn náà wà confused. So Allah is Allahu kọjọ nítorí Ọlọ́run ká má bàa jà ẹ ṣeun. tó bá yé ìyá ló bá Múlíkà màmá lọ ń tèmi o àsọ̀rọ̀ Jamila tẹ̀kan o. obìnrin lẹ́fẹ́ lẹ́dìí. àsọ̀rọ̀ Jamila tẹ̀kan náà ṣàsọ̀rọ̀ Jamila tẹ̀kan ni à ń sọ normal thing. ni mo ti mọ̀ yín mi ìdárúkọ yín náà. no o àsọ̀rọ̀ Jamila náà kó tó dé náà àsọ̀rọ̀ Jambi. ìdárúkọ yín náà ẹ sọ. ó dẹ̀ ní ká má bàa jà ṣáà ń Jambi ni ẹ̀wọ̀ ẹjọ́ máa bá lọ. ẹ má dà wọn lóhùn. Ustazjamiu. Now ọlọ́ni Quran 49 verse 13 ọlọ́ni ẹ̀yin ènìyàn àwa ni a dá yín látara ọkùnrin kan àti obìnrin kan, that's Adam and Eve. Ó wá ní a ṣe yín ní oríṣiríṣi èdè àti ìran kí ẹ lè máa mọ ara yín. ṣe ti rí sìn látara Adam àti Éfà ní gbogbo ìran ayé ti wá lórí Yorùbá àti China àti Igbo. bàbá wa Ustaz ẹ dákun ẹ má bínú pé mo gba ọ̀rọ̀ mọ́ yín lẹ́nu. bàbá wa kwesì ń béèrè lọ́wọ́ yín lẹ́ẹ̀kan pé Allahu kì í ṣe Ọlọ́run torí pé níwọ̀n gbà tá àti lè pe àwọn tá àti lè ní orúkọ Arabic fún àwọn Ògbómọ̀ṣọ́ Ìjẹ̀bú ilẹ̀ Yorùbá so ẹ bá wa pè bó ṣe jẹ́ nínú Quran ẹ tẹ̀síwájú bàbá. ẹ bó ṣe kọ́ sínú Quran mo ṣe kà yẹn. Allah náà lọkọ sí ibà ọ̀hún sọ pé God Allah ni. Ọlọ́run náà kọ sínú Quran Yorùbá tèmi ń kà náà. Allah ni ẹni tó kọ yẹn bí wọ́n ń gbọ́n gbà yẹn. Ustaz ṣe rí kókó tẹ fún mi mo láìkẹ́. Prince Ade okay ẹ̀gbọ́n ọ̀sán Prince Ade. Prince Ade fẹsẹ̀. ẹ má bínú ní ìdìgbò bàbá. Prince Ade ẹ̀ka lẹ́sà ẹ má bínú pé mi ò kí gbogbo ilé mú ṣe báyìí láti bàbá o. ṣe kí gbogbo ilé ni èmi náà bísí láti ẹ̀kan bàbá wa Ustaz ẹ̀kalẹ́. ẹ̀kalẹ́ o. gbogbo ilé nǹkan ṣe rí bàbá akọ́lẹ́sẹ̀ má bínú pé mo ìsàjẹsì yín kọ́kọ́ tó kàn fẹ́ clear láàrin yẹn gangan tèmi fẹ́ clear lọ́dọ̀ tèmi ni ẹ má bínú ni pé bàbá Ustaz ẹ má bínú ọmọ káàárọ̀ ìjìrè lẹ́yìn fúnra yín kí lẹ mọ̀ nípa creation story tàwọn ọmọ káàárọ̀ ìjìrè bóyá kan lè sáré brief ẹjọ́ ẹ má bínú bí wọ́n ṣe ṣẹ̀dá wa. ṣáà ní bínú tí bá tẹnu bọ̀. no ẹ kàn brief ẹ kọ́ mo kàn béèrè ní náà mo béèrè ní. ẹ ṣàlàyé pé báyìí ok ẹ má gbọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ. ṣáà ní bínú tí bá tẹnu bọ̀. torí mi ò bá jà wá o. rárá ẹ kàn brief ẹ. now ìtàn mẹ́ta àbí méjì ló wá mẹ́ta tiẹ̀ ni wọ́n jẹ́ kó yé wa pé the creation of ayé ó wá látọ̀dọ̀ Yorùbá nílé Ifẹ̀ pé nígbà tí àwọn irúnmọlẹ̀ ń bọ̀ látòde ọ̀run Ọbàtálá Ògún and all sorts tó ń bọ̀ látọ̀run Olódùmarè fún wọn ní ẹdìyẹ lẹ́sẹ̀ márùn-ún tí wọ́n wá bu ìyẹ̀pẹ̀ ọwọ́ dání ìyẹ̀pẹ̀ ọwọ́ kan bí yanrìn ni o bílẹ̀ dún ni o I don't know wọ́n ṣàbù ìyẹ̀wọ́ kan dání wọ́n wá débì kan tó ń pè lórí omi náà dé sí wọ́n wá da ìyẹ̀pẹ̀ ọwọ́ kan yẹn sórí omi
wọ́n wá mú yẹ̀pẹ̀ in fact on their way coming Ọbàtálá ló lè tíìmù yẹn wọ́n dẹ̀ gbé ẹmu ògùrọ̀ láti ọ̀run Ọbàtálá wá mutí lágbèdé méjì ayé àti ọ̀run lóòdù àgbà mountain of leadership yẹn lọ́wọ́ ẹ̀ wọ́n fọ Ọbàtálá lẹ́bi tóun ti mutí yó wọ́n wá ń bọ̀ ní Ilé Ifẹ̀ wọ́n wá da yẹ̀pẹ̀ ọwọ́ kan ẹ̀ sórí omi ẹ̀dì ẹlẹ́sẹ̀ márùn yẹn wá tàn lọ sí gbogbo àgbáńlá ayé náà ṣe ń pe Ilé Ifẹ̀ ní ibi tí ilẹ̀ ti fẹ̀ wá story kan nìyẹn story ẹlẹ́ẹ̀kejì. ẹ má bínú ẹni story kan nìyẹn ṣé mo pé sọ bí wọ́n ṣe dá ilé ayé bí àwa èèyàn ṣe wá ṣẹlẹ̀ mi wá ń sọ bí àwa èèyàn ṣe bẹ̀rẹ̀ àwa ẹ̀dá lórí ẹ̀yin fúnra yín bá ṣe bẹ̀rẹ̀ ẹni tó dá wa gangan bá ṣe bẹ̀rẹ̀ bó ṣe dá ayé lẹ́sọ yẹn ẹ sọ bó ṣe dá èèyàn. ẹ̀mí ní mọ̀ ń pa yẹn ní ti Yorùbá o. ọ̀dà ẹ ṣe ọ̀dà ikọ̀ tí mo fẹ́ mọ̀ ní ẹgbẹ́ ṣe pé ní mọ̀ ń pa yẹn jẹ́ kí n sáré lọ síbi tí mo fẹ́ lọ straight. ẹ̀dá alẹ́kọ̀ọ́ mẹ́kẹ́ tó lọ bẹ̀ ẹ̀dá alẹ́kọ̀ọ́. ẹni sùúrù náà ni ẹni sùúrù ṣẹ́ni báyìí sọ pé ẹ̀mọ ọkàn pa yẹn èmi ọmọ ilẹ̀ káàárọ̀ oòjíire lèmi ó dẹ̀ wọ́n sí èmi dáadáa pé mi ò tán mọ́ ẹ̀yà mi yàtọ̀ sí ẹ̀yà káàárọ̀ oòjíire. ẹ̀yin sọ tán wá fún wa mo fẹ́ kọ́ ọ náà. ibi dẹ̀ ni creation story tiwa náà ti bẹ̀rẹ̀ nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ ojú pé ẹ̀yin sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan pé Ádámù àti Éfà wọ́n ní kẹ́ máa sọ pé Ọlọ́run ẹni Ọlọ́run náà ẹni tó bá jẹ́ àṣẹ̀dá Ọlọ́run náà ni èmi wá fẹ́ kó yé according to our own ministry ìlọ́kẹ́ ló ti ń gbé ṣe rí ọmọ káàárọ̀ oòjíire Elédùmarè ò dá wa dàrẹ́tì ẹ̀dá tiwa wá ló wá látọwọ́ àwọn irúnmọlẹ̀ wa ni. báwo ló ṣe dá wa. ẹ wá ní sùúrù wọ́n ṣe dá wa lélẹ̀ Olódùmarè ló fi iṣẹ́ rán gbogbo àwọn irúnmọlẹ̀ ẹ máa gbọ́ wọ́n descend ni oníkálukú dẹ̀ ní iṣẹ́ tán gbélé wọn lọ́wọ́ Ọbàtálá ní iṣẹ́ tiẹ̀. ẹ máa fún wa reference o bọ́lá máa reference o bó tá a sọ yẹn. bí tẹ́sí máa rí ẹsẹ̀ fáwo du fáwo mo fẹ́ máa wó dà rẹ. Prince Ẹjọ́ hold on Ustaz ẹjọ́ sá. ẹ má interject Múlíkà má interject náà. ẹ jẹ́ kí wọ́n sọ̀rọ̀ moderator ni mí sà ẹ jẹ́ etí ò lè gbọ́ méjì àwọn kan wà níbi iṣẹ́ wọn lo airport àwọn kan wà nílé tí wọ́n tàn ẹ̀ dáhùn jẹ́ ẹjọ́ ẹ jẹ́ kí wọ́n délẹ̀ tẹ́ bá ní nǹkan tẹ́ bá fẹ́ sọ kí ẹ sọ tẹ̀lé wọn ẹjọ́ mo ti bá yàn ẹjọ́ sà thank you sir. mo láìkí nǹkan tí Ustaz tán béèrè ṣẹ́rí nǹkan tí mo rí bẹ́ẹ̀ ni pé tẹ́ bá sọ pé kí n fún yín ní evidence èmi á fún yín ní ìwé tẹ̀ tí máa kà èmi ò ń ṣe onífá dọ́dọ̀ dẹ̀kọ́ ní kí n jẹ́ onífá kí n tó mọ ìtàn orírun mi nǹkan tẹ́yìn náà lè mọ̀ ní dọ́dọ́kọ́ ẹni tó bá máa kọ́ ifá ó máa lọ kọ́ ni mi ò kọ́ ifá ṣùgbọ́n ìtàn bí wọ́n ṣe ṣẹ̀dá àwa èèyàn ní ilẹ̀ káàárọ̀ oòjíire lèmi sọ tẹ́mi mọ̀ so gbogbo àwọn irúnmọlẹ̀ yẹn they were 400 in numbers wọ́n dẹ̀ fún oníkálukú ní iṣẹ́ tiẹ̀ pé ṣe báyìí wọ́n ṣe báyìí iṣẹ́ tẹ̀lélé tí mo lè dárúkọ 5-6 náà tó pín iṣẹ́ ní lọ́wọ́ pé iṣẹ́ tó ní kálukú ní ṣe mo lè sọ ṣùgbọ́n tí iṣẹ́ tiẹ̀ pọ̀ jù ní ẹni tí ẹ dárúkọ lẹ́ẹ̀kan pé Ọbàtálá òun náà fi ń pè ní bàbá mọ̀rímọ̀rí so ìṣẹ̀dá àwa ọmọ ènìyàn èyí tó pọ̀ jù nínú iṣẹ́ yẹn ọwọ́ Ọbàtálá yẹn ló ti wá that is our own creation story ìyẹn mo ṣe sọ fún yín lẹ́ẹ̀kan pé àwa tá a jẹ́ ọmọ káàárọ̀ oòjíire Elédùmarè ò dá wa dàrẹ́lì iṣẹ́ ọwọ́ àwọn irúnmọlẹ̀ tó dá ní àwa fúnra wa so tẹ́yìn bá wá sọ pé Ádámù àti Éfà Ọlọ́run ló mú Ádámù jáde láti inú iyẹ̀pẹ̀ tó yọ Éfà àwáwù tó yọ lára Ádámù wọn dá àwa bẹ́ẹ̀ a lè torí pé a fẹ́ sùtù kan tí ó wà ń sìn ká wá change bọ́n ṣe ni wọ́n ṣe dá àwa iṣẹ́ ọwọ́ irúnmọlẹ̀ làwa tí irúnmọlẹ̀ dẹ̀ jẹ́ iṣẹ́ ọwọ́ Olódùmarè so tó bá wá sọ fún yín pé àwa ọmọ káàárọ̀ oòjíire Olódùmarè àti Ọlọ́run tiwa kò kí ń ṣe Allah ṣáàtì pé creation story yàtọ̀ síra wọn so kò kí ń ṣe Allah rárá that is our own creation story ẹ lọ bèèrè dáadáa ẹni náà dẹ̀ máa gbọ́ tó máa ní bàbá Ọbàtálá mọ̀rí tó mọ̀rí ọmọ tuntun ẹni tó mọ orí àwa gẹ́gẹ́ bí nǹkan tí ìtàn ìwà sọ fún wa nìyẹn wọ́n dẹ̀ ti ń sọ kí ìsìláàmù kí kírísítẹ́nìtì kí gbogbo ìṣàjòjì yẹn tó dé ni wọ́n ti ń sọ tó ti ń jẹ́ àtẹnudẹ́nu tí inú ẹ̀ dẹ̀ wà nù ẹsẹ̀ Ifá náà ìyẹn mo yẹ sọ pé èmi kò fẹ́ correct àárín yẹn pé àwọn tó ń sọ fún yín pé Olódùmarè Ọlọ́run kò ń ṣe Allah wọ́n mọ nǹkan tó ń sọ o ṣùgbọ́n àgọ́ tèmi fìrí ni pé creation story wa yàtọ̀ so tó bá ti wá yàtọ̀ bẹ́ẹ̀ dá mi pé kò kí ń ṣe ìkan náà tòótọ́ no ẹ má ṣe mo no ẹ má ti lọ ẹ̀yin nù fẹ́ béèrè ìbéèrè ẹ lẹ máa fún mi ní ìwé tí mo ti máa kà á
ìwé yẹn ta ló kọ tó rà mọ́ bọ̀ Prince Ade tó ẹjẹ́ silent náà ìwé yẹn tẹ fẹ́ fún mi yẹn ta ló kọ because a gbọ́ nínú tàn pé kò sí àkọọ́lẹ̀ kankan nílẹ̀ Yorùbá kó òyìnbó tó dé òyìnbó ló kọ púpọ̀ sórí Yorùbá fún wa. ẹ lọ sí Ṣọlágbadé Pópọlá ẹ lọ tẹ̀ ọ ṣèwé lórí àwọn ọ̀rọ̀ Ifá ẹ lọ wò. Ṣọlágbadé àbí. Gbadé Pópọlá. bó mo ti lè ríra. Ṣọlágbadé. ó wà káàkiri náà ìbò máa wà lórí Amazon or something ìwé tí wọ́n kọ nìyẹn. Ẹlẹ́rùgbọ̀n bàbá wa náà kọ̀wé ó wà nínú ẹ lọ rí nínú ẹ. ṣẹ́rí nǹkan tèmi kan máa conclude lórí ni pé ìtàn bí wọ́n ṣe dá èmi àti ìran mi kò kí n tì mí lójú o. bẹ́ẹ̀ ni iṣẹ́ ọwọ́ ẹrúnmọlẹ̀ ni àwa tí Ádámù àti Éfà jẹ́ iṣẹ́ ọwọ́ Allah àti iṣẹ́ ọwọ́ Yahweh iṣẹ́ ọwọ́ ẹrúnmọlẹ̀ làwa. àwọn ẹrúnmọlẹ̀ ni akọ́dá àwa ni aṣẹ̀dá táwọn ẹrúnmọlẹ̀ wá dá fúnra wọn tó Olódùmarè gbélé wọn lọ́wọ́ pé àwọn ẹ̀yin ní kẹ́ ṣe nǹkan bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ṣe so adẹ̀ ní evidence ẹ̀. bàbá aláṣekù làwọn rúnmọlẹ̀ alálẹ̀ àtàwọn òrìṣà wa. ó dẹ̀ ti jẹ́ àtẹnudẹ́nu tí ò dẹ̀ ń sọ̀rọ̀ 10, 20, 30, 40, 50,000 years tá a tẹ̀lé sọ pé bàbá ẹ̀ ni àtẹ̀sí sọ́dẹ̀ yìí. Prince Ade ṣe mọ̀ pé Yorùbá máa ń sọ̀rọ̀ kan mi mọ̀ pé ẹnu bí ẹgbà yẹn wọlé o wọ́n ní bọ́mọdé ò bá bá tàn á bá àrọ́bá wọ́n lárọ́bá ni bàbá àtàn ṣóòótọ́ ni. Wọ́n sọ bẹ́ẹ̀ owó ni. ẹnu mo ní ṣòótọ́ ni iṣẹ́ gbàgbọ́. tó bá ti jẹ́ òwe àwọn bàbá wa ó wá ṣeé ṣe kó wá jẹ́ pé ìtumọ̀ tèmi àti yín wá ní fún lẹ́nìí kọ́ ni wọ́n ní fún gbà yẹn gbogbo nǹkan máa ń change. torí ntẹ́mi perceive ẹ̀jẹ̀ ń sáré sọ perception tèmi èmi gbàgbọ́ wípé n tó ń pè ní ìtàn ni tí mo pọ́ mọ́ mi jókòó mo wá ń sọ ìgbésí ayé mi fún gbogbo tó ṣẹlẹ̀ sí mi in the past màá sọ the good aspect and the bad aspect mo fẹ́ nà tán fọ́mọ mi ni ẹ wá rò pé ọmọ mi á fẹ́ wá sọ ìtàn ìgbésí ayé mi fọ́mọ tiẹ̀ á wá sọ exactly mo sọ fún ṣá tí èdè ṣọ máa lè mo kàn béèrè ní o ẹgbẹ́ kó bá mi jẹ́ ká yanjú àárín yẹn ni lọ́dọ̀ tèmi àrọ́bá irọ́ ìtàn mo kà kún. ní sùúrù ṣẹlẹ̀ ọ̀rọ̀ tẹ wá sọ yìí èmi wá láìkì ẹ̀ ìdí náà kó mo láìkì ẹ̀ ni pé mo sọ fún yín lẹ́ẹ̀kan tẹ bá rántí pé mo ní wọ́n sọ pé irúnmọlẹ̀ 400 ni wọ́n ìgbà tí wọ́n wá. gẹ́gẹ́ bí ìtàn ká gbọ́ ní sùúrù èmi tí mo wá ń sọ̀rọ̀ yìí sìn agídí mo lè fi dárúkọ 30 or 40 nínú wọn but the numbers àwọn yẹn mọ̀ pé oyegun nọ́mbà báyìí ni so bí ìtàn ṣe máa ń rí nìyẹn ìtàn àmì ìtẹ̀fẹ́ lọ sí the Quran because ọ̀rọ̀ àná làwọn yẹn jíwèé wò ni exactly you see something in the Quran tó ní rí inú Bible wọ́n jíwèé wò ni ìyẹn máa ń ṣẹlẹ̀ àwa náà jíwèé wò ní school ajé àwọn tó mọ̀wé jù wá lọ ní school ajé wọn wò yan èmi fẹ́ lọ bẹ̀ bọ́tì èyí tó jẹ́ ẹ̀gbọ́n ẹ̀ lèmi fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ ìtàn inú Bíbélì náà fúnra ẹ̀ ẹni tí ó padà wá kọ́lẹ̀ tán fi orúkọ ẹ̀ pé ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ gbogbo sọ̀rọ̀ 2,000-3,000 years which is Moses so that means pé Ádámù àti Éfà gan tán sọ fún Mósè tó kọ́nu Genesis tí Mósè fi parí ọ̀rọ̀ ẹ̀ ní Exodus tó tún kọ ikú ara ẹ̀ gan sínú Deuteronomy tó tún kọ́ bóun ṣe máa kú síbẹ̀ èmi ò ní ìdíyẹ tó dáhùn bàbá tiwa ò ṣe bẹ́ẹ̀ that means pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ náà ni Mósè rántí àbí gbogbo nǹkan tí ó dọ́wọ́ Muhammed bí atúrò wáraka tó jẹ́ cousin àbí in-law ẹ̀ gbogbo ẹ̀ lòun náà rántí ṣùgbọ́n ṣe ní tọ̀dọ̀ ti wá tí ìkíní yẹn ò bá rí bẹ́ẹ̀ kò ní já tẹnudẹ́ni for donkey years tó dẹ̀ ṣe ìtàn ìdílé èèyàn kan ṣo àtọ̀ ìtàn gbogbo ilé ọmọ káàárọ̀ òjìrè ni. ẹ ṣeun tábà ẹ̀mẹ́jẹ̀ láǹdì ni o. mo gbọ́ yín. now tábà mo sọ pé ìtàn oríṣi mẹ́ta ló gbé ìtàn Yorùbá wa ẹyọ kan mo lè sọ bẹ́ẹ̀ o. ẹ sọ méjì tó kù. now ẹlẹ́ẹ̀kejì wọ́n nígbà Oòduà àtẹ̀wọ̀nràn ni pé ó tẹ̀wọ̀n ràn wá sí Ilé Ifẹ̀ ni pé ó báyàn Ilé Ifẹ̀ nígbà tó máa dé Ilé Ifẹ̀ náà ti kọ́ ní gbogbo ohun tó ṣe ó dẹ̀ já òun àti Lámúrúdù náà jọ wá tó jẹ́ bàbá ẹ̀ Lámúrúdù àti Oòduà ó wà nínú òwe Odùfà ó wà nínú odù mẹ́rìndínlógún tí pọfẹsọ Wándé kọ èmi kọ́ mo kọ́ ó wà lọ́ọ̀ mi bì.
ìtàn míì tún nìyẹn ẹ jẹ́ mú kẹta wá náà. no ẹni sùúrù ẹ jọ gbogbo lé ẹ jẹ́ kí bàbá prince dá wọn lóhùn ẹ jọ gbogbo lé ẹ jọ jẹrí bàbá Ustaz tẹ bá mú kẹta wá mo lè gbàgbé ìkejì tẹ sọ yẹn ẹ yẹ kẹmi dá ní tí láǹdì kejì yẹn o ẹ jẹ́ láǹdì kejì yẹn náà ẹ jẹ́ sọ tán now wọ́n wá jẹ́ kó yé wa pé nígbà tó Oòduà àti Lámúrúdù dé ṣe náà wá ja ogun nílé Ifẹ̀ pé Ilé Ifẹ̀ Yorùbá ìran 13 ní Yorùbá nílé Ifẹ̀ tó dẹ̀ ní olórí kọ̀ọ̀kan ẹni tó wá jẹ́ olórí wọn gan náà pè ní ọba ńlá l'Oòduà Lámúrúdù wá bá jagun àṣàfihàn Lámúrúdù kọ́ Ọbàtálá náà jọ wá wọ́n wá jà Ilé Ifẹ̀ lógun ìgbà tó wá jà Ilé Ifẹ̀ lógun wọ́n wá kọ́ńkà ọba ńlá tó jẹ́ olórí àwọn Yorùbá náà ṣe gbàjọba lọ́wọ́ ẹ̀ ìtàn mí nìyẹn o ẹ̀já tó sọ kí n tó mú kẹta wá. ẹ má ti mú kẹta wá ẹ jẹ́ kí n dá yẹn lóhùn yẹn ṣe rí nípa ìtẹ sọ pé wọ́n ní Lámúrúdù Ìgbàṣàwò ṣe rí. Lámúrúdù tiẹ̀ kọ́ Ọbàtálá àti Oòduà ni. ìkejì lẹ́sọ̀ náà tẹ́lẹ̀ ìkejì náà ni Lámúrúdù kọ́ Ọbàtálá mo gbé fúnra wọn Lámúrúdù kọ́ Ọbàtálá ni Ọbàtálá ni ìwé yẹn sọ ẹ̀yẹ tiẹ̀ mú ìwé yẹn jáde kí n lè. so ṣe ọmọ Ifẹ̀ àbí. ẹ̀dá mo ní dá mi sí pé Lámúrúdù àti Ọbàtálá lọ́jọ́ wá láti ibì kan tí wọ́n kì í ṣọmọ Ifẹ̀. wọ́n ṣọmọ Ifẹ̀ wọ́n jà Ilé Ifẹ̀ lógun ni o bẹ́ẹ̀ ni Lámúrúdù tí wọ́n kì í ṣọmọ Ifẹ̀. bẹ́ẹ̀ ni wọ́n ṣọmọ Ifẹ̀. ṣé ẹni sùn ṣé Ọbàtálá àti Odùduwà àbí Lámúrúdù àti Odùduwà. òun náà fẹ́ sáré confam kí má gbé fẹ́ jẹ́ sáré wòwe yẹn ẹ jẹ́ confam ẹ̀ ẹ jẹ́ confam kí má bàa gbé fún ẹ má bínú ẹ jẹ́ sáré confam ẹ̀ ẹ jẹ́ sáré wo péjì tó wà ìtàn Ọ̀rúnmìlà ok ń bọ̀ ń fẹ́ sáré confam ẹ̀ ni o ìfẹ́ confam ìtàn yẹn ni o ń bọ̀. ó ga ọ ẹ kó ètò gbogbo lé ẹ jẹ́ bá wa power tap even though it's Monday some of us are starting early some of us are starting late ẹ bá wa power tap kẹrin post sorry send heart me ó máa jẹ́ kí page yẹn ràn ó máa jẹ́ kí page yẹn strong dáadáa. Oh, you're off. I'm jealous, goddess. I'm jealous. I'm jealous. I'm starting 1:30. ẹ lè máa sọ̀rọ̀ náà ẹ jẹ́ sáré fìyẹn wà kí wàá balẹ̀ wá. ṣé mo lè continue. ẹ continue. ṣé rí nípa ọ̀rọ̀ Ọbàtálá Lámúrúdù Odùduwà àtẹ̀sọ yẹn èyí tẹ́mi fẹ́ sọ yìí tó bá ṣeé ṣe fún yín Ustaz ẹ try láti screen record ẹ wá sọ pé ẹnìkan sọ báyìí fún ẹni tó bá mọ̀ nípa ìtàn dáadáa ni o because mo rí pé mi ò kí ń jiyàn pẹ̀lú àwọn tó bá jẹ́ Muslim nípa ọ̀rọ̀ ìtàn wa because ibi tí oníkálukú face ọ̀tọ̀ọ̀tọ̀ we view things from different angles angle ẹ̀sìn làwọn máa fi wò bọ́ọ̀rọ̀ yẹn ṣe jẹ́ lélẹ̀ ṣẹ́rẹ́ tẹ́ pẹ̀lú Odùduwà yẹn orúkọ ẹ̀ gangan ni Léèrè Ọlá ọmọ ọ̀rọ̀ ọmọ òbírí lóde Ìwáràn orí ni mo ẹnìyẹn bàbá ẹ̀ ló ń jẹ́ ọ̀rọ̀ ìran bàbá ẹ̀ ló ń jẹ́ òdìdí tẹ bá wá ń gbọ́ tó bá ń pè ní Odùduwà wọ́n fi alias irun mọ́lẹ̀ tó wá níbẹ̀rẹ̀ wọ́n fi ń pè ní òun kọ́ l'Odùduwà Léèrè Ọlá lórúkọ ẹ̀ ṣùgbọ́n Odùduwà ló wà ń bọ̀ sí bí alias yẹn bó ṣe pè yín ní Ustaz nsìn it's not your real name ẹnìkan ló máa kọ́ jẹ́ orúkọ oyè yẹn nínú Islam kó tó kan ẹ̀yìn so bọ́rọ̀ yẹn ṣe rí nìyẹn ṣe rí èyí tẹ wá sọ pé bọ́lá ti lé evidence yẹn tẹ́ ẹ sọ yẹn mo need evidence yẹn evidence. ẹni sùúrù tí bá ti délé tí bá ti sọ kí bá ti délé máa sọ evidence yẹn fún yẹn wá lọ wá ẹdẹ tó rí ìwé tí máa dárúkọ fún yẹn dé lọ kà á yóò lè. ṣẹ́rí òun fúnra ẹ̀ ìyá tó bí lọ́mọ ẹ̀ tẹ́ ń pè lódùdú àtẹni kó wá láti ibìkan tó wá jagun ni ìyá tó bí lọ́mọ náà ń pè ní Òbìrí àbúrò ẹ̀ gangan náà ń pè ní Ọlọ́fin Arẹ́mi tó tẹ ìlú tó ń pè ní Ìdànrèdò ìyẹn ni tẹ́ ń sọ yìí o ẹni tó jẹ́ ọmọ ẹ̀ lọ́kùnrin náà ń pè ní Ògún tí wọ́n padà wá jókòó sórí tróònù yẹn gbogbo orúkọ ọmọ tó bí pápátá kò sórúkọ Lárúbáwá ń bẹ̀ ìyún adé ti ń rìn mọ́ ní jẹ́ kí ló ti porúkọ yìí tí ó jẹ́ Ìjẹ̀ṣàdó yìí wọ́n pọ̀ bẹ́ẹ̀ lóríṣiríṣi tó jẹ́ àwọn ọmọ ẹ̀ ọkùnrin ni òfin bẹ́ẹ̀ pọ̀ nù ọmọ obìnrin ló pọ̀ jù
ìyẹn lẹni tí ẹ̀ ń sọ pé Odùduwà kò bá Ọbàtálá jà. Ọbàtálá tó wá sọ wípé ó bá jà. ọwọ́ Ajíbógun. Yá ọwọ́ Ajíbógun tí oyè bí fún adé tí ń rìn lọ́mọ Anọ́sìn àwọn èèyàn adé gbogbo wọn yẹn àwọn èèyàn wá jẹ́ ọmọ olókun lóòfì ló bí àwọn yẹn ẹ má yẹ kí n lọ bẹ̀rẹ̀ torí kò lè yé yín dáadáa. Ṣé rí nǹkan tí Yorùbá wà lèèyàn máa mọ̀ ẹ̀yin wá ìmọ̀ nídìí Islam nípa ìtàn àwọn Lárúbáwá ẹ̀ mọ̀ ṣùgbọ́n nípa ìtàn ilẹ̀ tiwa èmi náà ń gbìyànjú torí ibẹ̀ náà ti dé èmi dẹ̀dẹ̀ ẹ̀ bá gbàgbé orírun mi. Ṣé rí ìyẹn mo yẹ sọ pé ṣe rí Ọbàtálá tẹ wá sọ pé òun àti ẹ̀ jà wọ́n ṣe gbá wọ́n ṣàwo Ọbàtálá tẹ̀yìn sọ yẹn not di irúnmọlẹ̀ Ọbàtálá ẹni tó wá ń bá yẹn náà jẹ́ orúkọ ni òun náà ń pè ní Ọ̀ṣẹ̀rẹ̀mágbò. Gbogbo tẹ́yìn sọ yìí pátá ìtàn yẹn ò tí ì kọjá 1200 years torí èèyàn ni wọ́n kàn lórúkọ bí Awólọ́wọ̀ ni nìyẹn ṣiṣẹ́ sáǹdì létí ṣùgbọ́n wọ́n wá ń sọ ìtàn yẹn di ti irúnmọlẹ̀ èèyàn ni wọ́n tẹ̀sí lè rí ipa wọn nífẹ̀ẹ́ tẹ́ bá fẹ́ mi amóyin débẹ̀ I will find my car we go there together mama okay nǹkan tẹ́ sọ yẹn ibi báyìí ni ibi ni tó sì wà physical láti rí ó wà visible so nípa ìyẹn kò sí nǹkan tó jọ pé wá tẹ̀wọ̀n ọ̀rọ̀ yẹn ṣe ló tẹ̀wọ̀n ọ̀rọ̀ mi sọ táwọn irúnmọlẹ̀ àwọn yẹn rọ̀ látọ̀run ni o ṣùgbọ́n léèrè ọlá tán pẹ̀lú Odùduwà ìyẹn tó ọ̀rọ̀ látòrí òkè ọ̀rà wá sísàlẹ̀ ni ó dẹ̀ ní nǹkan tó bí àwọn tó dé gbà tó bá ṣiṣẹ́ yẹn àwọn ní aláfẹ́rẹ́ ẹ̀sìn dálé àwọn. tẹ̀wọ̀n ọ̀rọ̀ yẹn kí ló túmọ̀ sí. tẹ̀wọ̀n ọ̀rọ̀ ó fi ẹ̀wọ̀n ọ̀rọ̀ látòrí òkè ọ̀rà ó fi ṣe ní descent látòrí òkè ọ̀rà sì wà nífẹ̀dẹ̀ ni. ok kò í ṣe pólísẹ̀ látọ̀run. rárá ẹ máa gbọ́ léèrè ọlá tẹ̀yìn sọ pé ó tẹ̀lé Lámúrúdù wá lèmi sọ fún yín pé ìyẹn ò ń ṣe irúnmọlẹ̀ èèyàn nìyẹn orúkọ tiẹ̀ gangan ní léèrè ọlá wọn kàn ń pè l'Odùduwà ni. ok yẹn tún yàtọ̀ sí ok mo ti ń get point yìí sìn ok. èyí tó bá yé mi jẹ́ kí n gbọ́ ká lè clear o. so orí òkè ọ̀rà ní Ifẹ̀ òkè ọ̀rà sì wà bẹ́ẹ̀ sí dìsín ọ̀rà yìí sì wà bẹ́ẹ̀ dìsín ó ga gidi gan so orí ẹ̀ ló ti fi ẹ̀rọ wọn rọ̀ láti sàlẹ̀ tú àwọn ọ̀rá jíóyè àtàwọn kọ̀ọ̀kan tó kù náà gbogbo àwọn bí ọ̀rá jíóyè àwọn ọ̀run tó gbogbo ẹ̀ náà ràn lọ́wọ́ ó dẹ̀ dísẹ́ láti bẹ̀ wá sísàlẹ̀ kó tó di pé wá dé ìdí kó tó di pé òun náà wá jọba. ẹ̀yin tẹ̀lé ń sọ àwọn tó ń sọ fún yín pé wá láti kìíní ṣé wọ́n sọ fún yín pé ẹsẹ̀ Ifá tó báàkì ẹ̀ wà pé bìrìbìrì lomi ọkọ̀ ń yí omi ọkọ̀ kì í dà pé Odùduwà léèrè ọlá ó fẹ́ wọ́n ní bó rúbọ yóò joyè ilé bàbá ẹ̀ bí ò rúbọ yóò joyè ilé bàbá ẹ̀ wọ́n ò lè kiri fáyẹn fún àjèjì bó máa joyè ilé bàbá ẹ̀ that means pé irun ẹ̀ ti ń jẹ́rìí ìyẹn mo sọ fún yín pé bàbá ẹ̀ ọ̀rọ̀ ọmọ ọba ni òun fúnra ẹ̀ wá jẹ́ ìlà òdìdí tó jẹ́ forefathers tó ti jókòó tó ti jẹ́ ọlọ́fin rí so nípa ìyẹn ìtàn wa ò rújú níbẹ̀ yẹn rárá ṣùgbọ́n ṣe lẹ́yìn wa lọ ń gbé léèrè ọlá aka Odùduwà yẹn sìn àti Ọ̀ṣẹ̀rẹ̀mágbò aka Ọbàtálá tẹ wá sọ wọn àwọn yẹn di irúnmọlẹ̀ ìbẹ̀rẹ̀ rárá wọn ń ṣe irúnmọlẹ̀. ẹ ṣeun prince wọn ń ṣe irúnmọlẹ̀ rárá ẹ ṣeun now bí ẹ ṣe rí nìyẹn. ìtàn pé wọ́n jalè Ifẹ̀ lógun yẹn a ó rí n fẹ́ wá tí bàbá yìí kọ́ sí ni o. ọ̀dà ẹni sùúrù. ṣó wà bí kò sí. ẹni sùúrù ṣẹ́rí ìtàn pé wọ́n jà mo gbọ́ yín. ẹ má ti jẹ́ ká débẹ̀ yẹn. Okay. I can stick to the evolution yẹn lọ. ọ̀rọ̀ yín yé mi no àwọn nǹkan táwọn fẹ́ mú ara evolution náà sì ni ibi ìran Yorùbá là ń sọ. evolution kan bàbá mi revolution. bàbá ẹ jẹ́ kán clear fún wọn ẹjọ́. evolution yẹn ni ká dúró lé lórí. máa fi wọ́n wé irúnmọlẹ̀. bẹ́ẹ̀ni ìyẹn ní sùúrù mà ìdí tí wọ́n ṣe láti ṣàlàyé fún wọn ni pé ọ̀tọ̀ ní irúnmọlẹ̀ ọ̀tọ̀ ní àwọn alálẹ̀ ọ̀tọ̀ làwọn òrìṣà ẹjọ́ jẹ́ kí bàbá gbẹ́nulé ẹjọ́ mo fi fá bẹ́ẹ̀ yẹn jẹ́ kí bàbá prince yẹn jẹ́ kí wọ́n gbẹ́nulé. Sister Molika ẹ jẹ́ má bínú ó yé Prince Adé nǹkan tí wọ́n sọ yé Prince Adé. irọ́sẹ̀ bàbá ẹjọ́ torí àwọn tó ń gbọ́ wa torí nǹkan tí bàbá ti sọ síwájú bàbá Ustaz ti sọ ẹjọ́. ẹ jẹ́ kí Prince Adé tún lọ bí tí èèyàn kan lọ ní evolution yẹn ni kẹ́ stick to bàbá mi Prince. ọ̀rọ̀ ṣẹ́rí ọ̀rọ̀ yẹn yé mi ṣẹ́rí nǹkan tó fa gbogbo ọ̀rọ̀ yẹn ò ju pé èmi kàn jẹ́ wọ́n sọ gbélé kó lè yé wọn pé àwa ní ìtàn tiwa bí wọ́n ṣe ṣẹ̀dá àwa síbí Ọlọ́run Elédùmarè tiwa ó yàtọ̀ sí ọ̀rọ̀ ti Allah lèmi ń tẹ̀ láti clear fún wọn lọ́rọ̀ yẹn fi débẹ̀. Ọlọ́run Olódùmarè yàtọ̀ sí Allah Ọlọ́run Olódùmarè tiwa kò dá wa directly ó dá àwọn irúnmọlẹ̀ táwọn irúnmọlẹ̀ wá ṣẹ̀dá àwa ni ṣùgbọ́n àwọn tí wọ́n sì nípa ti Allah
Allah dá Adam and Eve directly ṣe ni pé àyàtọ̀ síra wa so táwọn Yorùbá ń sọ fún wọn pé kọ́ máa fi Ọlọ́run Elédùmarè pé Allah ó mọ nǹkan tó ń sọ. no ṣé ó yàtọ̀ síra wọn tó tọ́. mo ń bọ̀ ṣé kí ok ẹ jẹ́ ìbéèrè kan báyìí ìgbà tó lọ́n dá àwọn irúnmọlẹ̀ yẹn tó dá wọn wá sí Elédùmarè irúnmọlẹ̀ tó dá wọn wá sílé ayé ṣé àwọn irúnmọlẹ̀ yẹn torí mo tún kà ń bì kan o mi prepare alẹ́ yìí ni o tó gbogbo ìwé ló wà wájú mi báyìí ẹ jẹ́ wí fídíò kẹrí mi ò prepare fún ni o lóye ń dùn mí so ṣé àwọn irúnmọlẹ̀ yẹn ni wọ́n wá ìwé kan eléyìí sì tí mo fẹ́ search ibi tó wà eléyìí wọ́n pè ní Ifá an exposition of kìíní kan bàbá adélókọ eléyìí wọ́n dá ibọ́lá òun lélẹ́yìí eléyìí ní odù mẹ́rìndínlógún eléyìí ni èyí tí ọmọbìnrin kan kọ ọ̀sámárò now ẹnu mú bọ̀ ẹjẹ́ yẹn láǹdì náà bí tí mo lọ ni pé now àwọn ìtàn tá à ń kànú àwọn òwe yìí kò ṣe déédéé pẹ̀lú tàn tí mò ń gbọ́ lálẹ́ yìí ẹ gẹ́ẹ̀tì mi kò ṣe déédéé pẹ̀lú tàn tí mò ń gbọ́ náà fèsì. ọ̀dà tẹ bá ní kò ṣe déédéé pẹ̀lú nǹkan tẹ́ ń gbọ́ lálẹ́ nǹkan kan tẹ́ mi máa sọ ni pé mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ẹ má bínú mo ní ìbáwò mi kẹ screen record nǹkan tí mo sọ kẹ wá ṣèwádìí dáadáa. of course mo screen record of course mo screen record ẹ. lórí kí nìdí ni pé ṣẹ́rí ètè mi ń sọ kò ń ṣe pé mo sọ fún pé mi ò ń ṣonífà research àlàwà a ṣe research lórí adé rí pé nǹkan báyìí ni yẹn mo sọ pé ẹ lọ ṣèwádìí ilẹ̀ Yorùbá lẹ́wà náà ẹ lè gbé mọ́tò kẹ́tẹ́ Ifẹ̀ ọmọ ìkan náà ní gbogbo wa ẹ béèrè pé nǹkan báyìí mo gbọ́ nípa nǹkan tẹ́ wá sọ pé bóyá kò ṣe déédéé yẹn ẹ jọ̀ọ́ má bínú ṣé ẹ tí ì kàwé Samuel Johnson rí. mi ò tí ì ka àwọn etí mo kàrẹ́ o. ọ̀dà ìwé Samuel Johnson ó ní first ìwé tó ẹ máa gbọ́ ó ní first ìwé tó publish generally tẹ́ ibọ̀ ní ká pé ìtàn Yorùbá. ẹ̀pá ọkọ̀ dìbò gbogbo tó wà nínú ìwé Samuel Johnson yẹn ẹ̀pọ̀ àwọn Yorùbá ò gba ìtàn Samuel Johnson wọlé. ẹ máa gbọ́ wọn ò gbà wọlé ìsìn ilé ẹ máa ní wọn ò gbà o nígbà tó èmi kọ́ ohun tí mò ń gbọ́ ni o. ẹni sùúrù majority àwọn tó wà ní platform tá a wà ètò gbogbo aṣèdúró mi lọ sí ẹ̀yìn gbogbo àwọn tó kù kò sẹ́ tó gbà ìwé Samuel Johnson wọlé. tí mò ń sọ nìyẹn sẹ́ẹ̀ fún rè. so ẹ̀yin sọ ń sè pé ìtẹ́gbọ́n lálẹ́ yìí sì gbọ́n tuntun létí yín mo yẹ sọ pé àwọn tó ti kọ sẹ́yìn náà àwọn kan náà ò gbà wọlé ṣùgbọ́n ìwádìí ló máa fi nǹkan tẹ̀yìn fẹ́ múlẹ̀ ẹ ṣe ìwádìí ẹ má jókòó lé ìwé nìkan ẹ ṣe ìwádìí nǹkan tẹ̀mí fẹ́ sọ nìyẹn so ẹ ṣe gan. so bàbá ọkọ ẹ apia ẹ lè gé ju wọn. yap. ṣe ká padà lọ tọ́pìkì ram ṣe tẹ́lẹ̀. okay. We're talking about evolution of mankind. ẹ má bínú Adam tẹsọ yẹn iye wo ni. ẹ má mò ń bọ̀ ẹ má bínú o. Kwesi àbí apẹ mi mọ ẹ má bínú mọ orúkọ yẹn ṣé Rẹ́mọ ní àbí Ìjẹ̀bú. Ìjẹ̀bú ni mí. torí ẹ máa gbọ́ torí èmi no Ìjẹ̀bú tó sọ lẹ́ẹ̀kì béèrè question yẹn torí èmi gbọ́ lẹ́nu Àwùjalẹ̀ tó gbéṣẹ́ yìí sígbà dé tọ̀nà pé àwa Ìjẹ̀bú o Sudan láti wá. bàbá wọn gbèsè wọn kú ni. àti Mọ́líkà ní sùúrù àti Mọ́líkà. wọ́n kú náà ni wọ́n kú ni. ẹ ní sùúrù kí lẹ sọ ṣe ẹ tún kọ tẹsán yẹn sọ. mo sọ pé èmi gbọ́ lẹ́nu Àwùjalẹ̀ tó kú yìí Síkírù Adétọ̀nà pé àwa Ìjẹ̀bú o Sudan láti wá. Ìjẹ̀bú lẹ́yìn náà. Ìjẹ̀bú Ọ̀sà lèmi. Ọ̀sọ̀sà. ọmọ Ògúndé. ẹ sì wàhálà. ṣe rí first of all ẹ jẹ́ kó ṣí kámẹ́rà fún yín Àwùjalẹ̀ ń gbà yẹn lọ́dà pé ó mú Budweiser. mi gbọ́. Àwùjalẹ̀ tó sọ ń gbà yẹn ó mú Budweiser. igbó lọ́fà. ẹ bá ń gbé mi sí biscreen. èmi ò rò pé ẹ̀kọ́ Yorùbá kọ́ wa ní ìta ń sọ yìí náà. stars ẹni sùúrù. a gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ èdè Yorùbá lẹ́kọ̀ọ́ ju báyìí lọ. àgbàlagbà ni bàbá ẹ má bínú àwa tá a wá sí àgbọ̀n kankan ẹ dákun ẹ má bínú ẹ fi yèdè nú. ẹ dúró bẹ́ẹ̀ so tẹ bá wo máàpù yìí dáadáa kò pé kí ni máàpù Yorùbá ẹ wá ẹ bá wo máàpù yìí dáadáa Ilé-Ifẹ̀ wà ń bí báyìí Àwùjalẹ̀ sọ pé ẹ wá láti east tàbí. Sudan. ẹ fi Sudan lẹ east lẹ ti wá
nǹkan tó sọ nìyẹn kò sọ Sudan. East ni migration nǹkan tó sọ nìyẹn. Sudan náà ti wá o Sudan náà sọ o Sudan gangan he mention Sudan now. ẹni sùúrù Sudan ló ti sọ àbí. bẹ́ẹ̀ ni Sudan ni. ṣé ẹ lè tí ìwé yẹn fún mi kẹtàn kámẹ́rà. ẹja bẹ̀rẹ̀ ọlọ́run wọ́n ní wàdáì ni migration. I mean, whether ni wọ́n tán wá ní wàdáì ní. it is the same thing. So, ẹ má bínú, Wadai, Sudan náà ló wà. Sudan ni. Ẹ jẹ́ ká continue. Sudan ni Wadai wà. Ẹ̀rí migration wa is just from here. Láti báyìí. Màá ní kẹ́ lọ béèrè kankan. Ustaz, ẹ kọ́kọ́ béèrè kẹ́ kọ́kọ́ jókòó pé kí ni relationship tó wà láàrin Ìjẹ̀bú, Ìlàjẹ pẹ̀lú Kalẹ̀. Ẹ kọ́ lọ ṣe ìyẹn, tẹ́ bá ti wá ṣe ìyẹn kẹ́ wá padà wá. Mo fún yín assignment yẹn. Ìyẹn á kọ́ bọ́ǹkì Sudan tẹ̀ sọ yẹn. Ẹ kọ́ lọ make yẹn náà. Kwamsi Apia, ẹ bá má nìkan ṣe yẹn, ẹ bá bèèrè àwọn fúnra wọn pé Ìjẹ̀bú Ọ̀ṣọ́ṣà ni wọ́n, ibo làwọn ti wá. Very simple. Okay, Ustaz, ẹ gbọ́ question yẹn níbo lẹ ti wá. Sudan láti wá ṣe according to mo gbọ́ lẹ́nu Àwùjalẹ̀. Èmi ò wá láti Sudan. Dẹ́rẹ́bẹ̀ kí n introduce ara mi fún yín. Orúkọ tó ẹdùnà bàbá jẹ́ pé Ustaz rẹ́rìn ẹni sùúrù ẹ pé Ustaz rẹ́rìn wọ́n mú wa ṣeré ni. Èyí tí mo gbọ́ nìyẹn mi mú ìṣeré tí mo gbọ́ ni. Èmi ò mọ agboolé wa Sudan ni omi ò mọ o. Ustaz Ọ̀ṣọ́ṣà ibo làwọn Ìjẹ̀bú Ọ̀ṣọ́ṣà ti wá. Àní Sudan láti wá. Ọ̀ṣọ́ṣà fúnlẹ̀ ò ní history bọ́n ṣe débi tó wà yẹn sá. Gbogbo Ìjẹ̀bú Akílẹ̀ Ìjẹ̀bú Sudan láti wá. No Ìjẹ̀bú lè mi mo dẹ̀ di bọ́ǹkì kẹtẹ sọ and you can be pure Ìjẹ̀bú tó mi o. Èmi ò tiẹ̀ gbọ́ Ìjẹ̀bú. Tí n bá dárúkọ tèmi Adégún àlẹ́ yìí jẹ́ orúkọ tèmi tẹ́ bá gbé ẹ máa sásẹ́gbẹ̀ẹ́ sínsìn. Lẹ́gbẹ̀ẹ́ Adégún à ẹ má gbé ẹ wá Adégún à. Bàbá Kwesi bàbá Kwesi Adégún àwọn alágbé. ẹni sùúrù bàbá Adégún àwọn akéré nú ayé. ṣe mọ̀ pé ìlú bàbá Ustaz ó wà ní opposite Ìjẹ̀bú Òde ní Ìsọdá lọ. Ìsọdá mo mọ bẹ dáadáa mo mọ lu náà dáadáa. Ọpẹ́ lè mi ó yá. Ẹ̀pẹ́ lẹ́lẹ́bí. Ẹ̀pẹ́ lẹ́lẹ́bí. Ẹ mọ̀ pé táwa bá ń bọ̀ láti àgọ́ òwòye a máa cross sí ọ̀dọ̀ wọn. Yeah, of course. ẹjọ́ ẹni sùn bàbá wa Ustaz o. Wọ́n ti mix ẹ̀yin náà. bàbá wa Kwesi lóhùn. Náà ẹ má bínú jàre. bàbá wa Kwesi béèrè kan Ustaz wa ẹ bá wa dá wọn. wọ́n ń béèrè tán béèrè lẹ́ẹ̀kan yẹn wọ́n ń béèrè nípa ọ̀rọ̀ Ádámù ni. Wọ́n ń béèrè nípa ọ̀rọ̀ Ádámù. Ustaz, ẹ lè sọ iye ọdún tí Adam ti wálé ayé. Like how many years ago? Èmi ò mọ̀ o. Ẹ kò wò. Mi lè wò. Ẹni sọ̀rọ̀ how many years ago ni Ànábì ti wálé ayé? 1440 46 years ago ló ṣe Hijra. Tá bá fi ó bẹ̀rẹ̀ ìjíṣẹ́ ní 40 that's 1486 years ká tó kó Mọ̀dínà káàrin 1450 ṣá. ló ti wálé ayé àbí. Yeah. Okay, so agun fẹ́ béèrè lọ́wọ́ yìí àìsàn pé how many years ló wà láàrin Adam àti Ànábì so ṣe ti rí báyìí sá. Okay. Only roughly 5,000 to 10,000 years. Báwo ni AI gan ṣe máa mọ̀ ná? Ní sùúrù make research now. Get me because ṣẹ́rí ìwé kan àlọ́wọ́ mi ń bì ó bá ṣe Bible kìíní kankan ni. Ní láti stress ara yìí. Ó sọ pé ẹnu AI yẹn ò lè accurate ni mò ń sọ. Ní sùúrù mi sọ pé wà accurate. Ibi tá a gbá sórí ẹ̀ ni. Ẹ lọ wá àwọn orúkọ yìí Al-Wakili suggest over 6,000 years. Al-Wakili. Who is Al-Wakili? How did he know that it was between 10,000 to between Adam and Kinikon? Question to Mobile. Number of years between Adam and Muhammad. That's 10,000. Now, Ustaz, if I can look at the phone in kitchen, can I have me type of Ihu. Bẹ́ẹ̀ni, Ihu Eleru. Wọ́n ní present day Ondo state.
ẹ bá wò dáadáa. Kí bàbá tó lọ wá ṣé torí tí bàbá ń lọ sí ìlú wọn èèyàn máa kọjá Ìbàdàn garage. Ṣé ó wà nínú ìwé wàdà tí èèyàn máa fi sọdá sí títì ṣé ó wà nínú ìwé wàdà? Bàbá ẹ stop ẹ má jẹ́ ń bá yín jà mo nífẹ̀ẹ́ yín o. So Iwo Ile-Iru lele, elo check it. Now if you look at Iwo Ile-Iru very well, they said is an important archaeological site in Isharu, Ondo State, Nigeria, featuring a rock shelter that contained human remains and stone tools dating back approximately 13,000 years. Ẹ̀gbọ́n tó wí approximately 13,000 years. Approximately ni. Any suru approximately 13,000 years, making it a site for understanding early modern human history in West Africa. Now, archaeologists were saying by all test all the human remain, all the lot test, all below lab, all test, all the that thing is approximately 13,000 years. Now, the BT and not BT Shewa or Rigunbe, but Wakidi take a monk you at will be 6,000 years near Wakidi. I remember Isharu is not the cradle of Yoruba people. Remember, Ife is older than Isharu. Ife is the cradle of Yoruba people. And other human remains, ni Isharu yen, ni Iwo Ile-Iru yen, no date back as old as 13,000 years. No, Ife ti wà kí Momodu tó dé. Èmi ò bá yẹn di ògbó yẹn. Mo bá yín sọ, Ustaz, Adam, mo bá yín sọ. Adam, mo bá yín sọ. If Adam in your Quran is the first human being in the world, why tí ọ̀fìrí human remain ní I don't know bí a Saudi náà lọ́n kọ́kọ́ dá o bóyá Iraq dẹ̀ ni o. Ọ̀fìrí human remain. Ẹjọ́ ń bo ni fóònù ti ń ring. No, ọ̀dọ̀ stars ni. Calculator ọ̀fìrí human remain to date back as thousands of years ago. Tó yẹ pé the oldest they could find was 6,000 years. Ṣé mọ̀ pé according to research, first human being on earth, Egypt, what you move to me. According to history, according to archaeological research, the first human skull, Egypt not real. Mi bá yín sọ first human skull. Mi bá yín sọ gbò yẹn. Èmi sọ fún yín Adam, Prophet Adam tó wà nínú Quran yín versus Iwo Ile-Iru. Ìtàgbé wá sí pọ̀tù nìyẹn sìn. Case number 1, 2, 3, 4. Adam, Prophet Adam versus Iwo Ile-Iru ní Ìṣàrún ní Ondo. Iwo Ile-Iru ní Ìṣàrún. Iwo Ile-Iru ní Ìṣàrún. Iwo Ile-Iru ní Ìṣàrún. So, case ìtàgbé wá sí pọ̀tù nìyẹn. Ẹ jọ ṣe lè explain fún wa. Because this is the best I can get about human being on Adam. Look at the question again. Number of years between Adam and Muhammad. Look at it though. Other than there's no definite universally accepted time frame in Islamic tradition for the number of years between Adam and Muhammad. Peace be upon them. And specific text will not exist. So various crowd, but they want to any Yoruba people call it. Yorùbá ò lákọọ́lẹ̀ kó òyìnbó tó dé náà. Ní sùúrù. Mo náà ti wá rí Iwo Ile-Iru tó kọ. Only human remain egungun èèyàn. Egungun èèyàn lọ rí bẹ́ẹ̀ ọ̀dẹ̀ mo lọ sí lab. Ṣé mo ń bọ̀ Prince má bínú o. Ṣé Iwo Ile-Iru yẹn àti Egypt ìbọn náà kọ́ ti kọ́ find èèyàn bẹ̀? Mi ò bá yín sọ Egypt. No, ẹja kọ́ lónú ẹja wo náà because Egypt ni first evolution tó kọ́ wáyé nípa human being. Mr. Ustaz, ó dà pé understanding nǹkan tí wọ́n bá yín sọ. Okay. Now, based on kíní tí wọ́n kọ sílẹ̀, wọ́n sọ pé according to the Quran, the world, the earth, or life is about
mi ò rí kíní ó dà pé 5,000 lẹ kọ síbẹ̀ 5 to 10,000 years, right? Now ìgbàgbọ́ àwọn Muslim dẹ̀ ni wípé Adam òun ni ẹni àkọ́kọ́ tí wọ́n dẹ̀ bí approximately ó pẹ́ jù 10,000 years. Ní ìgbà tí wọ́n dẹ̀ ṣe archaeological findings ní ihò eléru ìyẹn ní Ondo ní Sharon, wọ́n rí egungun ènìyàn tí wọ́n dẹ̀ date more than 13,000 years ago. Eléyìí tó beat time tí wọ́n dá Adam according to the Quran. Ṣóyé? So ohun tí wọ́n bí ni pé èwo ló wá jù nínú méjèèjì. Ṣé eléyìí tí wọ́n dá sí eléyìí tí wọ́n rí lóńdó ni àbí Adam tí wọ́n sọ pé 10,000 years ago ni wọ́n estimate ó pẹ́ jù? Gbogbo rẹ́kọ̀dì ò accurate ni. Jẹ́ kí mo ṣe lè accurate ẹ máa gbọ́ nítorí ṣe lè accurate ni. In tí a kà nínú history ni pé the first human evolution láyé tó máa discover Egypt náà discover kò ń ṣe ihò eléru kò yé mi o. Ta ló gbélé síbẹ̀? Ṣẹ́rí Mr. Ustaz ẹ ṣe sùúrù. Torí kò tí ì yé mi ni. Ẹ dúró sá àwọn náà là ń gbìyànjú láti láàyè yín. Make comparison with the rest of the world. Ṣòye? Nǹkan tí just like tí Mr. Kwesi ṣe sọ, wọ́n ní wípé àwọn gbé Adam àti ẹni tí wọ́n rí nínú ihò eléru wọ́n gbé sẹ́gbẹ̀ẹ́. Ẹ forget wípé bóyá ilẹ̀ Yorùbá ni wọ́n kọ́kọ́ rí àbó nǹkan ni wọ́n kọ́kọ́ rí ẹgbẹ́ yẹn ti. Entity èèyàn tí wọ́n rí egungun èèyàn tí wọ́n rí nínú ihò eléru ó dàgbà ju Ádámù tí wọ́n sọ pé ó pẹ́ jù 10,000 years ago ni wọ́n dá. Ó pẹ́ jù 10,000 years ago. Àdé ihò eléru at least ẹni tí wọ́n rí yẹn ó dàgbà jù ló gba ó kéré jù 3,000 years lọ́wọ́ ẹ̀. Ṣé ó ti yé bẹ́ẹ̀ yẹn? A sọ̀rọ̀ wípé òkè ó bóyá ilẹ̀ Yorùbá ni wọ́n ti kọ́kọ́ dáyàn or not. The point tí wọ́n make is that èèyàn tí wọ́n rí the human remain tí wọ́n rí ó dàgbà ju the concept of Adam being the first human lọ. But ṣé ó yé yín sà? Okay, ó yé mi but ẹja ohun tí GBT gbé wá. ẹ chance. GBT yẹ kó yé wa pé ó ní according to religious teachings the exact year of Adam is not clearly stated. One, ó wá sọ̀rọ̀ kan bí ó wá ní instead it teaches that human evolved over 300,000 years with modern human tó ń pè ní Homo sapien appearing about 300,000 years. So 300,000 years yẹn àwọn olú exist nígbà yẹn. Kí ni topic tẹ́ bèrè lọ́wọ́ kí ni question tẹ́ bèrè lọ́wọ́ ChatGPT? N tí mo bèrè lọ́wọ́ yẹn ni pé what year was Adam? But different numbers of years between Adam and Muhammad. Ẹ ṣeun tó bá ṣe ní pé òun kò lè fún alákírètì yẹn tẹ bá lò different between Adam. Ẹ máa gbọ́. Adam was from the east abi wọ́n wá láti ṣe Middle East. Middle East ló ti wá. Àwọn tó dẹ̀ jẹ́ Middle East gan wọn ever date ẹ̀ kọjá 8,000 years lọ at most 10,000 years lọ. Ẹ̀pẹ́ déjì tẹ́ ń gbé wá ń sìn pé láàrin Muhammadu àti Adam àwọn sọ pé there is no specific year. Mi ìgbà yẹn wọlé. Àwọn olóòrùn jáde ẹ lọ ṣáàjì ẹ lọ́wọ́ òun rèé. Òun náà ni mò ń sọ́sẹ̀ ṣe eléyìí tí bàbá Kwesi gbé jáde yẹn bọ́n ṣe béèrè ẹ̀ tèmi náà bá béèrè bó ṣe máa ń jáde nìyẹn. Ẹ̀yin wá béèrè pé kí ni tẹ gbé síta kí lẹ gbé sínú search engine. What year was Adam? Question yẹn ní agbára. Tó yẹ kó sọ pé òkè o it's about 10,000 years 5,000 years kò sọ bẹ́ẹ̀ rárá ó ní there is no specific date. Ustaz. N ta yẹ sáàṣì rẹ̀ náà. Ustaz.
Dẹ̀ máa ní láti specify Adam wo lẹ̀ ń béèrè ṣé Adam and Eve ni. Prophet Adam ni òun Prophet Adam ni. Ustazi Middle Eastern country wo ni wọ́n ti dá Prophet Adam sí. Mi gbọ́. Middle Eastern country wo ni wọ́n dá Prophet Adam sí. Èmi ò mọ̀ o. Okay, àṣà ilẹ̀ Lárúbáwá ni ṣá. Èmi ò mọ̀ torí kò ṣe ọmọ Lárúbáwá. Adam ṣe ọmọ Lárúbáwá ọmọ lówó ni. Èmi ò mọ̀. Mi ò mọ̀ o. Okay, okay, jà sí báyìí. Mo ń bọ̀. Tòun àláwa o. Èwo. Mo ń bọ̀ ìjọba bínú in Africa. Mo fẹ́ ṣe comparison ni. Ìjọba bínú. Mo ń bọ̀. Asian story láṣìwá o, ẹ tẹ̀síwájú. Ṣé rí number one ẹ sọ lẹ́ẹ̀kan pé Yorùbá ò ní àkọọ́lẹ̀ adúpẹ́ fọlọ́run pé ìwé lérú wà. Ṣé ẹ gbọ́ mi sà? Òyìnbó ló kọ́ fún wa náà mò ń gbọ́ yín. Òyìnbó kọ́ ló kọ ìwé lérú fún wa. Ẹ wọ mọ́tò kẹ́ lọ sí Ondo State ṣàrùn ibẹ̀ yẹn sì wà dì sí. Ẹ gbọ́ mi òyìnbó ló kọ story Yorùbá fún wa náà. Òyìnbó kọ́ ló kọ story Yorùbá fún wa ìjọsà. Ẹ má jágí lórí yẹn ẹ má wọ. Òyìnbó kọ́ ló kọ story Yorùbá fún wa. À ń dá sí ní school ni o. School tí nìyẹn wọ́n lè má gùdùn bẹ́ẹ̀. Ẹ bọ́ sọ́sà wọn ní school gidi lọ́sọ̀sà. Ní lásù. Lásù ò ní school gidi. Lásù mo ti ṣe tán. Èmi ò ṣe school lọ́sà rárá. Hold on, Baba. Hold on. Please, Eloka Chartered of Imperialism. PDF anyway. Let's put Chartered of Imperialism and letter to King Leopold II. Don't teach them what they already know. Thank you. Secondly, èmi tí ẹ fẹ́ kí wọ́n lọ ka ìwé tí wọ́n ń pè ní the people versus Muhammad. The people. Ẹ lọ ka ìwé yẹn. The people versus Muhammad. Kí ni yẹn sọ̀rọ̀ ń gbà? Ẹ má wọlé tẹ bá ti kà ọ́ máa yé yín. Bàbá Ìkòyí, ẹ bá ní ẹni tó kọ the people versus Muhammad yẹn, ẹ bá wa type ẹ̀ sí comment section. Like the author. Ọ̀rọ̀ máa bá yín kọjá dé sí. Bàbá wa Ustaz ẹ wo comment section bàbá wa Ìkòyí máa fi síbẹ̀. Pẹ̀lú Chartered of Imperialism yẹn, ẹ bá wa type ẹ̀. Ẹ má bínú o, mo ní fáìmì ìpèrè mo ní sí o. Fẹ́ lọ sùn o. Tí wọ́n bá tẹ̀ ti táìpù ìwé Muhammad and the people tó bá ti táìpù ẹ̀ sí Amazon, ó máa gbé jáde, ó máa ríra ń bẹ̀. But PDF ní Chartered of Imperialism yẹn àti letter to King Leopold. Ustaz. Thank you. Ẹ jẹ́ ká wá go offensive a little bit kẹ́ tó lọ sùn. Now you said Adam and Eve were created nations, right? Now, gbàtọ́ bí àwọn bí nations àwọn náà create bí nations. Àwọn bí nations, right? Bẹ́ẹ̀ni àwọn náà create. Àwọn bí Chinese. Àwọn bí India. Bẹ́ẹ̀ni. Now bó ṣe ń bí àwọn yẹn ṣé Chinese ló ń sọ lẹ́nu ni àbídèwò ló ń sọ lẹ́nu? Èmi ò mọ̀. Quran tó sọ pé àwọn bí nation ó yẹ kó lè sọ pé ẹsẹ̀ kẹfẹ́ lọ́dọ̀ ti sọ Chinese. Quran sọ pé a dá ní ìran ọ̀ràn gẹ̀rẹ̀kẹ́ ló máa lédè tiẹ̀. Ọlọ́run dá wọn pẹ̀lú èdè wọn ni ibi tó bá dá wọn sí. Ọlọ́run dá wọn pẹ̀lú èdè wọn. Okay, báwo ni ìgbà tí firstborn Adam tó jẹ́ Chinese gbà tó ń ṣe yín lọ́wọ́ wà ládàm ṣe mọ̀. Èmi ò mọ̀ o. Mi ò bóyá Chinese ni firstborn Adam mi ò mọ̀ o. Okay, then ẹ wá explain fún wa bí báyìí sọfà tó ń pè díẹ̀ nìkan ẹ sọ fún wa pé díẹ̀ nìkan ló bí gbogbo wa nìyẹn. Díẹ̀ nìkan ló bí gbogbo wa. Díẹ̀ nìkan kan ló bí wa. Òun ló bí gbogbo àgbà tá a di rán ní díẹ̀ ní yàtọ̀. Báwo ló ṣe rí sà ẹ explain bẹ̀rẹ̀ fún wa. Ẹ ṣeun Ọlọ́run ní Ádámọ̀ ládá àti Éfà nígbà tán bí ọmọ. Allah ló sọ bẹ́ẹ̀ ẹ jọ ẹ bá ìka tún correct me again. Allah. Ọlọ́run sọ pé òun lòun dá wa òun fẹ́ lọ sùn wà ní ìlú o. Òun ló dá wa. Ustaz ẹni sọ̀rọ̀ ẹ pé mo ti ọ̀nà. Kubaru, Atakibir, Allahu Akbar.
ọ̀rọ̀ tẹ̀ tí ní fake ọ ti ní fake Ìjẹ̀bú lé mi ẹ jẹ́ ká kọ́kọ́ lọ sọ̀sà tó jẹ́ original Ìjẹ̀bú ọ̀sọ̀sà yẹn ẹ sọ ní ẹ transliterate ẹ fún wa ní Arabic máa wà tẹ bá ní Ọlọ́run fún wa là máa accept ẹ. interview compare yóò jọra wọn. ẹ mọ̀ díẹ̀ mò ń bọ̀ ok ṣé ìtẹ́ ìsọ̀rọ̀ sì ni pé ń bọ̀ ìtẹ́ ìsọ̀rọ̀ sì ni pé Olódùmarè òun kọ́ ló dá àwọn Ìgbò àbí Yorùbá nìkan ló dá no ìbéèrè ni. Ustaz ẹni sùúrù nǹkan tó ń ṣẹlẹ̀ lèmi ó lọ ẹgbẹ́ Olódùmarè kọ́ ló dá gbogbo ayé Yorùbá nìkan Olódùmarè dá ok ẹ jẹ́ àṣẹ báyìí ẹ jẹ́ kí a gbé pẹ̀lú yín báyẹn. Bàbá kò sí èyí tó kàn wá nípa Ìgbò kò kàn mí ìran mi ní. ok múlíká jẹ́ ká ṣe báyìí gbà yẹn ẹ jẹ́ kí a gbé pẹ̀lú yín sìn Olódùmarè Yorùbá nìkan ló dá. ẹ má bínú gbogbo bàbá ẹ ṣe kọ́ explain dídí ẹni wá ṣe yàtọ̀. no tẹ́ bá ti gbà mí nílùú Ọlọ́run fún àlámọ́. báwo ni díẹ̀ ni wá ṣe yàtọ̀ báwo ni díẹ̀ ni wá ṣe yàtọ̀. Ọlọ́run ni adá yín ní ìran ni díẹ̀ ni ṣe yàtọ̀ ìran yín ni. báwo ló ṣe yàtọ̀ sá. ẹ ṣeun àníṣe Ọlọ́run dá Ádámà ẹ dúró. ẹ jẹ́ tuntun àyà ẹ̀ kà. Ọlọ́run dá yín ní ìran. ẹ jẹ́ àṣẹ báyìí mo ń bọ̀. Ọlọ́run dá ìran kan ó tún dá ìran kan. àní mo ń bọ̀ irọ́ ẹ máa gbọ́ bẹ́ẹ̀ kọ́ ẹ jẹ́ nǹkan tí ẹ máa gbọ́ mo ń bọ̀ ẹ jẹ́ láǹdì sẹ́ẹ̀ mo ń bọ̀ àní mo ń bọ̀ ẹ jẹ́ sáyé láǹdì náà. ìkọ̀kan náà kọ́. mọ India dáadáa. mi ì mọ̀ dáadáa o. ẹ mọ India ṣe orí tẹlifíṣàn láti máa ń wò wọn o. ẹ ṣàmọ̀ pé ìlú kan wà tó jẹ́ India. of course China wà. ẹ ní sọ̀rọ̀ ẹ pé wọ́n pa àlà pẹ̀lú China. bẹ́ẹ̀ ni. ṣé ti gbọ́nù tán rí pé India bí Chinese rí. gbọ́nù tán rí. all possible now. orí ẹ fún adé friends mo ti ṣẹlẹ̀. now n tí mo á ń sọ rè ká tó wá lọ síbẹ̀ ká tó irọ́ o. ṣé bá fẹ́ kí n lo àlá fún Ọlọ́run agbọ́dọ̀ kó ojú àgbé lórí kan náà. ẹ ní sùúrù ẹ kọ́kọ́ fìyẹn lẹ́ẹ̀nà síbi kan. ẹ kí n máa lo Ọlọ́run mi lọ ń gbà yẹn. ẹ ní sùúrù náà ṣe bọ́mọ̀ jẹ́bú kan náà ni wá ẹ dẹ̀ ní sùúrù I'm rushing kí dẹ̀dẹ̀. ẹ rí ọ̀pá àlàpapọ̀ níbo lẹ ti gbọ́ pé Chinese ó bí Indian rè. àló possible sẹ́ẹ̀. níbo ló ti ṣẹlẹ̀. ẹ ṣeun ẹ jẹ́ ń ka àyà Kùránì yẹn kó lè yé wa. Ustaz ẹ dúró bàbá pé ṣe ẹni sọ̀rọ̀ pampering ti fẹ́ máa pọ̀ ju gbogbo yẹn ẹ ti ń pamper máa jù. He did not even answer your question directly. ṣé ìwà bí egbò You asked ni. a question and he said impossible. Why is every man pamper our people you buy now? ẹ ṣe ìgbọ́ gbàgbé question yìí ni. street ẹ má bínú mo ti ní kókó explain ọ̀nà possible. irú deflection yẹ̀yẹ́ wo nìyẹn? Why is he deflecting now? Is that what we are going to be doing for the next 2,000 years? Am I encouraging nonsense? Street ẹ má bínú. Ustaz ẹni possible. wọ́n gbádùn tí ń jàre. ẹ explain fún wa bó ṣe pọ̀ sí. bàbá Ustaz tó nǹkan tẹ̀ ń sọ ni pé tíyàwó yín bá bí Indian lọ́mọ inú yín máa dùn tàbí tó bí Chinese. ìyàwó mi ò lè bí Indian lọ mọ́ rẹ́ǹsì yẹn ti kọjá ni. rẹ́ǹsì yẹn ti kọjá. Ọlọ́run ti pín wa tán. kò sí ìran mi tó máa jáde láyé mọ́ ìran lọ́ọ́ máa bíran wọn. Ustaz ẹni sọ̀rọ̀ màmá kò fọ́ ṣe ìbéèrè kan lọ́wọ́ yín sìn wọ́n ní pé tí ìyàwó yín bá bí Indian tàbí Chinese inú yín máa dùn. a ní kò possible. ẹ ní sùúrù ẹ jẹ́ kí n láǹdì ẹ ní kò possible ibi kan tẹ́ tún sọ́n sí nìyẹn. ẹ na kò possible for now kò possible. ẹ ní sùúrù mo dẹ̀ béèrè lọ́wọ́ yín pé ṣé ó possible kí Chinese bí India. mo ló possible nígbà yẹn not now. race kan náà láti wá Adam kan náà ló bí wa. bẹ́ẹ̀ ni. so ó yẹ ká ṣe lè máa bíra wa. a lè bíra wa mọ́ ń sìn sẹ́ Ọlọ́run ti pé gbogbo ìran ayé. mo fẹ́ ka àyà yẹn bóyá tí mo kà lẹ́ẹ̀kan ò yé wa ẹ jẹ́ ń tún kà. wọ́n á ní ṣé kí n lo Ọlọ́run àbí kí n lo Allah.
tẹ́ bá ní kí n má lo ọlọ́run á jẹ́ pé màá béèrè kan tá bá ti jọ agree mi ní lo ẹ ní gbọ́ kí n lo ọlọ́run fún aláàmọ́láyé. ẹ béèrè. now intanet sọ fún wa ń sìn pé olódùmarè tí yorùbá ń pè lọ́lọ́run yorùbá nìkan ló dá. bẹ́ẹ̀ni. so tó bá jẹ́ bẹ́ẹ̀ pé yorùbá nìkan ló dá ọlọ́run ń ṣe Allah nìyẹn torí Allah lágbà kó dá gbogbo ayé pẹ́lẹ́dà gbogbo ayé ni kò ń ṣe ẹlẹ́dà àrùn kan. ẹni sọ̀rọ̀ tẹ́ bá fẹ́ máa lo ọlọ́run àṣálà ẹ gbọ́dọ̀ máa fi yorùbá máa pèrun kẹ́ fi máa kírun. kò possible. kò possible. kò wá possible kẹ́ pé ọlọ́run náà ní Allah. in tí mo sọ náà nìyẹn pé ṣe pé irun pípé ìsìláàmù gbogbo ayé ló ní ẹ̀sìn yorùbá nìkan ló ní. èmi ò deviate sí tẹ̀mí mi lẹ́yìn bí mi náà bẹ́ẹ̀ lẹ́yìn deviate. Mr. Ustaz, there is no need for takiya níbi bíbá yìí, alright, please. ẹ̀yin lẹ ń gbé mi kiri èmi kọ́. ẹ̀yin lẹ ń dribble wa. èmi kọ́ omi dribble yín o. ihun tẹ́ ń béèrè ni mò ń dá yín lóhùn. explain bí ok mo bèrè lọ́wọ́ yín pé kí ló dé tí a fi máa bí sọfàtọ̀ pé díẹ̀ nìkan láti wá kí ló dé tí a fi máa bí white. ẹ ṣeun. àbí Chinese máa bí black. a ti bíra wa rí dáadáa gbẹgbẹ abáyà ṣe gbé wa ẹjẹ ń tún kà. aláàní ẹ̀yin ènìyàn. ẹ fún wa verse yẹn jọ. Quran chapter 49 verse 13. goddess ẹ jẹ bá a ṣí bẹ̀yẹn o àbí àti sister Monica Quran 49 verse 13. ẹjọ ẹnìkan bá wa ṣí o Quran 49 verse 13. bẹ́ẹ̀ni tẹ wà lókè ẹ bá wa ṣí. ó kù ìṣẹ́jú márùn-ún o táìmù ti lọ táìmù ti lọ. táìmù yìí lọ o táìmù yìí lọ ara. ẹ ń bo wàhálà ẹ bọ́ ẹ̀mú ní kámọ̀ mi náà mi tó báyìí. sún lọ sọ́sà síkẹ́ sọ̀rọ̀. à ń sùn àṣẹ ní sùn kí lẹ́dì. ẹ sọ̀rọ̀ síkẹ́ sọ̀rọ̀ kíákíá. lè sáṣẹ. wọ́n ti rí ẹ̀ka ẹ̀ máa kà lọ à ń gbọ́ yín. now aláàní ẹ̀yin ènìyàn àwa ni a dá yín láti ara ọkùnrin kan àti obìnrin kan a ṣe lẹ́yìn tá a dá yín tán a ṣe yín ní oríṣiríṣi orílẹ̀-èdè lẹ́yìn tá a dá wọn bímọ rẹpẹtẹ ọlọ́run á pín wọn sí kélekèle orílẹ̀-èdè àti ìran kí ẹ lè bá a mọ ara yín. bàbá yìí tún ti ń lo ọlọ́run aláàlẹ́ sọ pé ẹ máa lò. aláà náà mo lò ó. aláwù ẹ sọ pé ọlọ́run aláwù aláà. ok ẹ jẹ́ n tún kà. aláwù sọ pé ẹ̀yin ènìyàn àwa ni a dá yín láti ara ọkùnrin kan àti obìnrin kan a ṣe yín lẹ́yìn tá a dá yín tán a ṣe yín ní oríṣiríṣi orílẹ̀-èdè àti ìran kí ẹ lè mọ ara yín tá bá jẹ́ wọ́n gùbà ní mọ́ra wa ní Allah ṣe pín wa kélekèle pẹ̀lú èdè. Ustaz ẹ jẹ́ ká dúró bẹ́ẹ̀ náà tá bá sọ ìran kí ni ìtumọ̀ ìran ní Yorùbá. ẹ má ṣe ẹgbẹ́ dẹ̀bíyèsí ń sìn o èmi ń lọ sùn o èmi ń lọ sùn o ẹ má ti sùn. èmi ń lọ sùn after àwọn aláwa ẹ̀mọ́ oníṣẹ́ ṣe lọ́la. èmi ṣe mi ò náà níṣẹ́ ṣe nígbà. iṣẹ́ kan lájọ́ ń ṣe náà iṣẹ́ kan lájọ́ ń ṣe. no prophet ni mí Ustaz náà lèmi náà. prophet ẹ mi ò ń ṣe prophet. ṣé kí n open camera kí n fi rògbòn wọ̀nyí. alẹ́ mi ò ń ṣe prophet irùngbọ̀n yóò túmọ̀ sí ìkíní náà. ẹni prophet Adam prophet Kwesi lèmi. prophet Kwesi. kí ni ìtumọ̀ ìran ní Yorùbá ẹ sọ ìtumọ̀ ìran mo fún mi. bọ̀ ṣí yẹn ni ká tún padà sí ń sìn. ẹ kọ́kọ́ explain fún wa. irọ́ ṣé ká padà sí yẹn. ẹni tó wá ń sìn tó sọ pé à ń ṣe kíní kan à ń pàmpà kíní kan jù kó bá sọ pé a tún pàmpà. ẹ má dẹni ẹ lóhùn èmi àtẹni ẹ jà tẹ́lẹ̀ yẹn ọ́fíìsì mi ni. ok no qualms. kí ni ìran ẹ sọ ìran fún wa. in tó ń pè Yorùbá ló ń pè ní ìrun. kò ń ṣe ìran. ṣé ní English àbí ní Yorùbá.
ẹ lè sọ ní English ẹ lè sọ ní Yorùbá tó bá ṣe ràn yín lọ́rùn. in tó ń pè ní ìran ní àwọn èèyàn kan tí wọ́n ń sọ èdè kan náà. ìran means generation. Kò lè jẹ́ different generation yẹn máa jẹ́ dẹ̀. ìran kìíní ìran kejì ìran kẹta generation. Different generation nìyẹn a ṣe ní ìran. DNA yàtọ̀ sí ìran. kí ló. ẹ jẹ́ fún yín ní DNA bẹ́ẹ̀ ṣe wà yìí ìgbà tí popsi àti mọ̀mísí yín bí yín ẹ lè má jọ wọn kọ́ ẹ pé grandma yín lẹ́jọ́ àbí grandpa yín lẹ́jọ́. èmi ti ẹjọ́ wọn mi ò jọ wọn dáàyè mo jọ. ẹ ti pé mo ti fẹ́ bọ́ sí meeting mi time ti lọ. ẹ kọ́ ọ̀tẹ̀ ẹ ṣe. no àmì mo gbọ́dọ̀ gbé dandan nìyẹn mo gbé lórí fóònù mi ni time ti lọ. ẹ sọ fún pé ẹ máa pọ̀ padà wà lórí hot seat. má kọ́ tí bá ti kọ́ tí àní ní ìṣẹ̀lẹ̀ ọmọ. ẹ má kọ́ tẹ ọ kọ́ máa kọ́ tí wọn náà bá gbọ́. ìṣẹ́jú márùn-ún mo ní ìsìn ìṣẹ́jú márùn-ún ni o. kò sí wàhálà kò sí wàhálà. Ustaz ṣe rí tá bá ń sọ̀rọ̀ ìran generation ni tá bá ń sọ̀rọ̀ DNA popsi yín lè pupa kí mọ̀mísí yín dúdú kẹ́yìn wá pupa ẹ fi jọ èèyàn kan nìyẹn. ó possible now. nǹkan tó ń pè ní DNA nìyẹn. ó lè ní ajé lọ́wọ́ kẹ́yìn náà ní ajé lọ́wọ́ nǹkan tó ń pè ní DNA nìyẹn. wọ́n dúdú wọ́n ṣe gbogbo ẹ̀ but kò sí ìran Yorùbá kan tó ti dá láyé àti lọ́run millions of years ago tó bí Chinese rè. why Chinese wà relevancy ni. wọn ọjọ́ lárúbáwá náà. na ìran tí wọn ọ̀tọ̀ ìran tí wọn ọ̀tọ̀ ni. ẹ ní sùúrù náà akọ̀nyà kiri. ẹ máa rí pé ọjọ́ ra wọn lọ bẹ́ẹ̀ ọjọ́ ra wọn. na ìran tí wọn nìyẹn. ìran tí wọn generation ọ̀tọ̀ nìyẹn. generation wọn ni. now wọn lè bí dúdú. mo ti explain DNA fún yín mo ti explain ìran fún yín. ìran náà nìyẹn tọ́lọ́ ń sọ nìyẹn. no mi ìgbà yẹn kò pé kò rá yẹn ò pé. báwo ni o ṣe pé bí akin tuntun kàtẹ́ kí n bọ ọ̀rọ̀ méjì lọ́lọ́run sọ bẹ́ẹ̀ o mú bọ̀ kwesi ọ̀rọ̀ méjì lọ́lọ́run sọ bẹ́ẹ̀ o Ọlọ́run ní adáyín aṣeyín ní oríṣiríṣi orílẹ̀-èdè. Ustaz Ọlọ́run kọ́ ok Allah sorry Allah sọ pé aṣeyín ní oríṣiríṣi orílẹ̀-èdè ṣẹ̀pọ̀ orílẹ̀-èdè tí kọ́kọ́ wáyé àti ṣẹ̀pọ̀ orílẹ̀-èdè àti ìran ṣẹ̀pọ̀ méjèèjì yẹn papọ̀ ní orílẹ̀-èdè Yorùbá ọ̀tọ̀ àwa ni ìran Yorùbá tá à ń gbé orílẹ̀-èdè Yorùbá ìran China wọ́n gbé orílẹ̀-èdè China ìran tí wọ́n ní àjọra wa Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀. DNA nìyẹn ìran ọ̀tọ̀ generation ọ̀tọ̀ DNA. Allah ló ṣe bẹ́ẹ̀. Allah ló ṣe bẹ́ẹ̀. ẹ dúró ẹ má bínú everyone ṣe Mr. Foyce kò má jẹ́ pé confuse Ustaz ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ṣé Ustaz understand nǹkan tí DNA jẹ́ sir. ẹ wo time ti lọ ṣe understand nǹkan tí wọ́n pè ní DNA. ẹ jẹ́ kó sáré explain DNA fún yín. bóyá tẹ bá ṣàlàyé ẹ̀ fún wọn wọ́n á lè understand difference nǹkan tẹ́ ẹ̀ ń gbìyànjú àti sọ́sà. Go ahead, Kwesi. Yeah, mo ti explain DNA fún yín lẹ́ẹ̀kan pé jíjọra sísọ̀rọ̀ gíga gbogbo characteristics ká máa mú látọ̀dọ̀ àwọn ancestors wa ní DNA. ìgbà tó fi mọ̀ pé lè emṣọ́málè DNA nìyẹn. Now tẹ bá ń sọ̀rọ̀ ìran generation nìyẹn. Mo lè kúrò mi báyìí sí kí lọ start up another family ní bí Akotonu. Mo ti create another generation of my own nìyẹn. ìran kìíní ìran ọmọ ní ìran kẹta ò gbọ́dọ̀ yóò lò sí bàbá ṣe mí ló lu ọmọ ìran everybody understand nǹkan tó ń pè ní ìran now that's generation. DNA ó yàtọ̀ ẹ máa mọ̀ pé eléyìí èmṣọ́ máa lè o eléyìí ọmọ kọ́ ni o kíníkan ni o ok tó bá fẹ́ lè determine pé ta ló bí ọmọ ẹ̀ ṣé èmi mo lọ ọmọ lóòótọ́ wọ́n máa lọ ṣe ọ́ lè lo irun ọ́ lè lo itọ́ ọ́ lè lo ìkànnà. ìgbà DNA gan bẹ̀rẹ̀ náà. Ustaz ẹni ìgbàlá discover DNA ṣé ìwọ ń jẹ́ ìyá sí ni. bàbá ẹni sùúrù ẹjẹ dáwọn lóhùn ẹni sùúrù bàbá mi ẹni sùúrù ìgbà tí DNA ìtẹ́sọ́ pé nígbà tó ti dẹ̀ wọ́n ti ṣe àkọsẹ̀ ẹja ayé
wọ́n ti ń ṣe àkọsẹ̀jáyé wọ́n fọ́ gbogbo ẹ̀ lójú. Ó kà àkọsẹ̀jáyé ní DNA. Bẹ́ẹ̀ ni. Ẹgbọ́n kwẹ́sì ṣàkọsẹ̀jáyé ní DNA. Bẹ́ẹ̀ ni. Okay, no wahala. Sister Kò sí wàhálà, kò sí wàhálà. Brother Kwesi, ẹ dúró náà, ẹ dúró má bínú. Ẹ wọ ẹyàn dá mi ẹjọ́ dọ̀nà ẹjọ́. Mr. Ustaz, regardless of the time tí wọ́n invent DNA, Shenlo, could change the fact that it existed like millions of years. Shoye, because our fossils stand, we are able to collect their DNA to an extent. Shoye, tí wọ́n dẹ̀ lè make comparison, tí wọ́n dẹ̀ lè relate sí a particular group of people. Fún àpẹẹrẹ, ìgbà tí wọ́n wá wo DNA àwa ìran Yorùbá, there is a strain of DNA tí wọ́n rí ní any other part of DNA. In fact, it was so unique they had to give it a name, ghost DNA. Shoye. So regardless, and then one estimates, that ghost DNA to be more than I think it's like 2 million years, if I'm not mistaken. Ellie, correct me, please. Mr. Ustaz, so regardless of the time to invent the DNA. Okay. It doesn't change the fact that OH exists. Me, as in, not so me. I want to pay ton dàpọ̀ tó ń bí generation and generation and generation tó jẹ́ pé wọ́n lè connect eléyìí mọ́ yẹn tán. Ṣóyé, òun ni wọ́n ń pè ní DNA. Nísìbáyìí tá bá lọ wo DNA Lárúbáwá kò lè láíláí connect mọ́ ti ìran Yorùbá. Kò lè láíláí connect mọ́ ti China. Nǹkan tí wọ́n gbìyànjú àti sọ fún yín nìyẹn. Okay. It doesn't matter bóyá ní ìgbà yẹn 2 million years ago àbí 10,000 years ago. Not for an example, okay. Àwọn òyìnbó tó exist lẹ́nìí sá ìgbà tí wọ́n ṣe DNA wọn. Wọ́n rí strain of lórúkọ Neanderthal. Wọ́n rí strain of Neanderthal